dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó láyé tó lọ́run ọba tó lohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo kábíyèsí títóbi fún Ọlọ́run ọba. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín àbúrò yín, olólùfẹ́ yín Dr. Zabby Talk Show Ayé Ọpẹ́ Yọ. Ṣó yọ lọ́dọ̀ títí yín náà? Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ, lórí ọkọ, lórí ẹbí, lórí ará. A ní gba lẹ́tà ọ̀fọ̀, wọn ò ní fi lẹ́tà ọ̀fọ̀ ránṣẹ́ sí wa. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run dá wa lọ́mọ kó tó jíire, wípé ọmọ aládé ó ń ṣọmọ olókù bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú ẹ̀. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní? Àlejò ńlá ni mo gbé wá fún yín. Kó tó di wípé a ṣe aṣọ lójú wọn, ẹ jẹ́ ká kọ́kọ́ sáré lọ sí ìpolówó láì má gbára wa lákòókò. Àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ Serimas Homes and Apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó tí kò gani lára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bíi ìyàrá ọlọ́yẹ́, íńtánẹ́ẹ̀tì, ilé ìdáná àti àyíká tó rẹwà. Bákan náà, àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ààyè tó dàbí ilé ẹni ni. Fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ Serimas Homes and Apartments ní nọ́mbà 2F Akérèlé Extension Surulere, Lagos, Nigeria. Ẹ pè 08066710843 tàbí 08149737740 tàbí +44 789 795 8178. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò, gbogbo ẹ̀yin tí ẹ máa ń comment lórí program wa. A dúpẹ́ o, mo mọ̀ ọ́ lóore, ẹ ṣé gan. Nígbà ẹ̀yin tí ẹ máa ń tẹ like náà kó tó di pé kúrò. Àtẹ̀yin tí ẹ máa ń bá wa share ètò wa náà, a dúpẹ́, a mọ̀ ọ́ lóore. Ara mi mọ ore náà lélẹ́yìí, òun náà làwa gbé wá wípé èmi mọ̀ ọ́ lóore, mo appreciate yín. Bàbá wa, ẹ̀gbọ́n wa, àbúrò wa, olólùfẹ́ wa, one and only Dr. Kini Oduwole, tí gbogbo wa mọ̀ wípé Dr. Kini olójú àánú làwọn náà. Àwọn náà dẹ̀rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn náà máa bá àánú pàdé ní agbára Ọlọ́run. Torí ẹni tó bá ti ń ṣe àánú, nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ tóun náà lè yọ̀ǹda wípé òkè ẹni nǹkan báyìí lé, ẹni nǹkan báyìí lé, tó bá mílè tó bá fi kún eléyìí, tó bá mílè tó bá fi kún eléyìí. Nǹkan tí wọ́n rò wípé o fẹ́ máa lọ sílé ìwòsàn nígbàgbàgbà yẹn, Ọlọ́run ti níkapá lórí ẹ̀. Ẹ jẹ́ kí a gbé Dr. Kini wọlé. Ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ Dr. Kini Oduwole, ṣé dáadáa lẹ́wà, ṣé àlàáfíà ni? Ẹ káàbọ̀ sí orí ètò Dr. Zabby Talk Show Ayé Ọpẹ́ Yọ. Ṣáyé ọpẹ́ náà yọ lọ́dọ̀ tẹ̀yin náà? Mo dẹ̀ mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ máa yọ fún gbogbo wa ni. Now, Dr. Kini, ẹ bá wa kí gbogbo aráalé, kẹ́dẹ̀ júwe ara yín fún tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ fún àwọn tó máa kọ́kọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wa júwe ara yín. God bless you. Ẹ káalẹ́ o, ẹ káàsán ní gbogbo ibi tẹ́ tí ń wò mí o. Dr. Oduwole Hussein Kẹ́hìndé lèmi jẹ́, àmọ́ la fi ń pè ní Keni torí àwọn olóyìnbó. Ẹ má bínú, mo kí gbogbo ilé o. Ẹ káalẹ́, ṣé dáadáa ni mo bá yín? Ẹ wá kí wa papọ̀ ni, because àwọn ìgbà tí fídíò yìí bá máa jáde, ó lè jẹ́ àárọ̀, ó lè jọ́sàn, ó lè jálẹ̀. Tẹ́ bá kí wá pé káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to time tó bá bá oníkálukú. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ o, according to time factor everyone. Yes, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́. Mo kí gbogbo ilé. Àlàáfíà, àjíǹde ara máa jẹ́ fún oníkálukú o. Nífàárẹ̀ ló gbà o. Àmín, àmín. Dr. Kini, ẹ ṣé gan ni. Now, èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní? Mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí náà wípé Dr. Kini Oduwole wọ́n ní package tó tóbi, tó jẹ́ ńlá, tó ṣe gbìngbì, wọ́n ní fún wa lálẹ́ yìí. Mo kó tiẹ̀ tó di wípé mo máa lọ sí nǹkan tán wá fún wa. Mo fẹ́ béèrè àwọn nǹkan kan pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Mo tún wá rí àwọn àti
ọ̀gbẹ́ni tó ń pè ní Talọlọ́run wípé ó tiẹ̀ wá ṣe Talọlọ́run gan ṣe interview fún Dr. Oduwole. Mo ṣe alábàápàdé fídíò yẹn pé tàbí Dr. Kini òkè ẹ tiẹ̀ mọ Talọlọ́run àwọn làwọn mọ̀ wọ́n ju fídíò yẹn sí mi. Now ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ díẹ̀ nínú interview tí Talọlọ́run tán ṣe fún wa. Ẹ má gbàgbé o wípé nǹkan tí a bá wá ó ì wà nínú àpò Dr. Kini tó máa fún wa. Ẹ ṣe sùúrù, ẹ ṣe cup of tea. Ẹ jẹ́ ká sáré gbọ́ díẹ̀ nínú interview tí wọ́n ṣe fún Talọlọ́run ṣe fún Dr. Kini. Wọ́n dárúkọ ara wọn. Ẹ káàsán àbí ẹ káàárọ̀ wí gbogbo ojú. Wọ́n ka gbogbo ẹ̀ mọ́ra wọn. Ẹ káàárọ̀. Dr. Kini lèmi jẹ́. Onímọ̀ ìjìnlẹ̀ nípa tewétegbò ní èmi. Fáyìn tẹ́ ti máa ń gbọ́ fúgàmù Talọlọ́run tẹ́lẹ̀. Chinese train doctor tá a gbé wá tẹ́kùn wà ń jọ sí àwọn làwọn abalẹ̀ àwọn lẹ̀ rí lójú àwòrán yìí. Fáyìn tẹ́ ti rí wẹ́rí. Chinese train doctor látàyè one. Ẹ káàárọ̀. Yes sir. Ètò tí wàá yà mí lẹ́nu ni pé torí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń pè wá dásí program tẹ́ máa bá a sọ̀rọ̀ mo rí wípé ẹ ti ní ìrírí nípa nǹkan fi ewé àtegbò ṣe. Ẹ jọ̀ọ́ lákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ bá mi dákọ̀ àwọn ìlú tẹ́ ti dé tẹ́ ti nímọ̀ ìjìnlẹ̀ nípa ewé àtegbò. Olóòtú. Ṣé àwọn ẹni tí wàá sọ̀rọ̀ nípa nǹkan wọ́n àwọn ìfẹ́ mọ̀ bóyá ṣẹ́ni tí ẹ̀ nímọ̀ nípa tó fẹ́ sọ dáadáa. Olóòtú ìrìn pọ̀ díẹ̀ téèyàn bá ní ká máa kà ní ení méjì arìnrìn àjò díẹ̀. At least mo lo over 16 years of my life ní ìta láì gbénu Nàìjíríà láì sọ èdè Yorùbá láì dẹ̀ sọ èdè English tó jẹ́ èdè bíi Latin, Chinese, French èdè míì ni mò ń sọ. So pé gbígbọ́ Yorùbá tó tún wà yìí àánú Ọlọ́run nínú ìyẹn ó túmọ̀ sí pé èèyàn ti rìnrìn àjò. Àìláwábí kìtẹ́ àti gbogbo nǹkan gbé lára kọ̀tì náà. Mo ìgbà kan gbé ní UAE dáadáa, mo gbé Sharjah, mo gbé Deira ní Dubai náà fáwọn ọgbà díẹ̀ bẹ́ẹ̀ a dẹ̀ lọ sí Turkey náà, Istanbul. So but àwọn China ń gbé ló tó yín. Àánú ni mo rí gbà ṣé nínú ibi téèyàn ti ń lọ Ìjẹ̀bú Òde lọ́dọ̀ àwọn ìyá bàbá tiwa pé kakàn máa fojú wo pé náà wá mú mi lọ sí ọ̀dọ̀ èèyàn kan Èrèlú náà ń pè ìyá náà Ọlọ́run fọ̀run kẹ́ wọn níjẹ̀bú Òde. So ìyá náà sọ lọ ṣàwọn tó ń ṣe bí ewé èmi gan wá láti ilẹ̀ Ìgbò tí mo ti lọ ṣiṣẹ́ ni ṣàwọn fojú sí. So gbogbo bó ṣe di báwọn yẹn kàn ṣe rí article ni mo kọ online ní Chinese professor kan wá rí Dr. Chen Li náà wá rí lè good ni mo fi rí scholarship tí mo rí yẹn láti fi kọ́ bẹ̀rẹ̀ online nígbà yẹn bí eré náà ni a fi bẹ̀rẹ̀ ewé iná tó fi di báyìí. So ó ti mú wá bí tí ibi kùnkùn dọ̀rọ̀ gangan wá ládé yìí wọ́n sọ pé ní China wọ́n ní oògùn tí wọ́n ń tà fún wa tí wọ́n ń tà sí wọ́n ní ewé táwa ò kàkún yìí náà ni wọ́n fi ń ṣe máa ní pé kò lè jẹ́ ewé tá a kàkún yìí torí àwọn kan wà nílẹ̀ tí wọ́n á bí táyé pé wọ́n ti gba ẹ̀sìn débi pé wọn ò lè lo oògùn ti wà ṣùgbọ́n wọ́n lè lo oògùn tòkè òkun. So ibi tí wọ́n á fẹ́ kẹ́ ẹ ṣàlàyé nìyẹn pé ṣé ewé làwọn náà fi ń ṣe ni àbó tún ní nǹkan míì tí wọ́n fi ń ṣe tó fi jẹ́ pé ewé tí wọ́n ò jọ wá lójú táyé pé ewé tí wọ́n lọ́dọ̀ yẹn. A ti parí program already, Dr. Kini. Ìgbà tó jẹ́ pé interview tí Talọlọ́run ṣe fún yín òun jẹ́ láwọn kúkú ń gbọ́. Ṣé mi máa ní ìdí láti ṣe ní interview fún yín mọ́ báyìí? Gbogbo ẹ̀ ṣe ká gbọ́ síwájú sí ni tàbí ká dájú báyìí. Honestly, àtìgbà tá a ti ṣe program náà kí n má parọ́ fún yín mi ní time láti àwọn èèyàn ló máa ń send ẹ̀ sí mi even Talọlọ́run fún rẹ̀ ló send ẹ̀ sí mi more than 5 times lẹ́yìn ẹ̀ a ti ṣe program mi kó tó di pé ohun tó wáyé. Ẹ jẹ́ ká tún gbọ́ síwájú díẹ̀ sí i torí àǹfààní àwọn tó ń wò ó lè interest ẹni tó bá ní interest ní interview yẹn ẹ bá mi kọ yes ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ sí i bí ojú bí 1 minute kémi tó wá ṣe interview tèmi fún yín tí Talọlọ́run yẹn. Bí a fi kún sí ti ta nǹkan mọ́ táwọn mọ̀. Ẹ ṣe olóòtú
lákọ̀ọ́kọ́ máa kọ́kọ́ ṣàlàyé nǹkan kan fún gbogbo àwọn ọmọ Yorùbá. Ẹ rí ẹ̀sìn ó yàtọ̀ sí ìwòsàn. Lóòótọ́ àwọn àìsàn kan wà tó jẹ́ pé tí wọ́n bá dùdú ní hospital àbí anywhere wọ́n máa ní kọ́ lọ ti ẹsẹ̀ lébọ̀ àbí. Ìyẹn ti ní spirituality nínú, a lè ti ẹ̀sìn bọnú ẹ̀. Bọ́ nǹkan kan ní gbogbo èèyàn gbọ́dọ̀ mọ̀, ẹ̀sìn yàtọ̀ sí nǹkan tá à ń sọ ìwòsàn. Ṣẹ́rí tó bá jẹ́ ẹ̀sìn la fẹ́ sọ, at least lágbàáyé ẹ̀sìn á ní over 4,300 religion. Ẹ̀sìn tó ń pè ní ẹ̀sìn over even jù bẹ́ẹ̀ lọ, more than 4,300 religion ló wà lágbàáyé. Buddhism wà ń bẹ̀, Christianity wà ń bẹ̀, Islam wà ń bẹ̀, Hinduism wà ń bẹ̀, Zoroaster wà ń bẹ̀, ẹ̀sìn lọ lónírúurú. Ẹ̀rí bẹ́ẹ̀, even ẹ̀sìn tó wà tó ń pè ní citizen. So ẹ̀sìn pọ̀ oríṣiríṣi tó yẹ pé èèyàn ò lè kà. Judaism wà náà. With different belief. With different belief tó dẹ̀ jẹ́ pé ẹ má jẹ́ ń tàn yín yàtọ̀ sí Áfíríkà wà yìí ìkan ò dí kan lọ́wọ́ nu wọn. So níyẹn ní tẹ̀sìn ní ti tewétegbò bàbá ṣẹ́rí léwé tẹ̀wé yìí kò sí ohun tí. Now Dr. Kini ó dàbí wípé ẹ jẹ́ ká wá padà báyìí sí ẹ ṣe gan ni ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí wípé àwọn kan tí kí ló ń korúkọ ẹ̀ ta lọ́lọ́run tó ti béèrè lọ́wọ́ yín àníìdá tí máa béèrè mọ́ torí pé gbogbo wa náà láti gbọ́ màá tọ́jú èyí tó bá kù tó bá dọjọ́ mi a máa continue to be continue etí mo show yẹn to be continue a máa continue ẹ̀ lọ́jọ́ mi ẹ jẹ́ n fi pamọ́ because àìpó tó bí 10 minutes díẹ̀ lápò yẹn but ká lè lọ straight to the point. wọ́n béèrè gbọ́ngàn ṣé ẹ̀sìn ní í ṣe pẹ̀lú because nǹkan tó béèrè yẹn mo wo short clip kan ní bóyá bíi àná bí jẹta tí pásítọ̀ kan sọ wípé ẹ̀yin tí ẹ máa sọ wípé ẹ fẹ́ lóògùn torí wípé Ọlọ́run ní kẹ́ máa lò ó dẹ̀ ti wà nínú most àwọn ìsìn míì náà sì tó máa ní àwọn aláwò láti lè lo kinní àyàfi bóyá tán bá àwọn nǹkan kan fún wọn ọ̀ tán bá fún wọn ní nǹkan kan understand pẹ̀lú gbogbo ìrírí tiyín ṣé nírú China yẹn tó ń ṣe oògùn lóríṣiríṣi ṣó máa ń tàbí ẹ tiẹ̀ ní sùúrù náà kílẹ̀ sí China náà ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ kílẹ̀ sí China torí pé bẹ̀rẹ̀ ti kàwé kí ni ẹ̀ sí wọn. Ìyá mi lákọ̀ọ́kọ́ ṣe rí ìbéèrè lálẹ́ béèrè yìí ìbéèrè tí mo retí kẹ́ bèrè ojú pé ṣé ẹ̀sìn tó wà lágbàáyé torí ṣe rí káwọn èèyàn máa ṣe Buddhism àbí kó máa ṣe Hinduism ìyá mi ibi tí mo retí ìbéèrè sí ojú pé ṣé ó di tewétegbò lọ́wọ́ ṣe rí kó yàtọ̀. ibi tí mo lọ náà nìyẹn jẹ́ pé nǹkan tí mo ní pásítọ̀ yẹn náà sọ náà nìyẹn wípé ṣé ò ń ṣe ẹ̀sìn kan ṣé ẹ wá ní kó má ṣètọ́jú ara ẹ̀ ṣe ọdún sábì pé èmi náà mo ti witness ẹ̀ rí tó ti yé yín ẹni tó súnmọ́ mi àǹtí mi ni nígbà tí bóyá ó máa ti tó bóyá bíi 15 years ago nsìn tó fi wọ́n fẹ́ fún wọn ní drips wọ́n fẹ́ fún wọn ní blood gbogbo oríṣiríṣi tán ni wọ́n máa ṣe fún wọn wọ́n láwọn ò fẹ́ wípé omi ti wà òkè tó máa ṣe prayer sí tí omi yẹn ò bá ti wà òkè àwọn máa wà lọ́wọ́ Jésù olùgbàlà àǹtí ni ló jẹ́ sí mi ẹni tí mò ń sọ ẹ̀ ṣó ti yé yín sìn torí nǹkan ẹ jẹ́ ká béèrè náà wípé ṣé ó díra wọn lọ́wọ́ ẹ̀sìn àti pé ká lo ewé because ta ló dá ewé ta ló dá egbò mo dẹ̀ tún ti rí àwọn àǹfààní kan náà tó ń jáde tó ń sọ wípé àwọn máa lewé àwọn máa legbò kódà gan lòun máa lọ sọ́dọ̀ ìyá elékulẹ́ja ó ní ẹni tó bá fẹ́ wá òun gan òun lè fi fóònù nọ́mbà òun sílẹ̀ wípé because òun mọ̀ nípa ẹ̀ ó dẹ̀ di dandan kó òun lò now over to you doctor ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí pé kí lè sin àwọn Chinese torí àwọn ń sìn gangan ní gbogbo ayé ń kówó lé lọ́wọ́ that means tó bá jẹ́ pé olórìṣà ni wọ́n àti àwa là ń sponsor wọn nìyẹn kò yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa láfíríkà gan àwa tá a bá ru ẹ̀sìn yẹn sórí kò yẹ anything tó bá ti kọ made in China sí kò yẹ ká fọwọ́ kan rárá mọ́ fóònù o mọ́ oúnjẹ mọ́ aṣọ o mọ́ gbogbo ẹ̀ o mo ṣe fídíò mo ṣe short clip èmi àti ọmọ mi la lọ síbi tí mo ti máa ń ṣe pedicure kẹ tó wọlé ń bẹ ṣó ti yé yín sìn
wọ́n gbé image àwọn kíní wọn tán máa ń bọ wọ́n gbé síbẹ̀ ṣó ti yé yín sẹ̀ wọ́n dẹ̀ gbé ìgò kí ló ń porúkọ ìgò gin or bóyá hot tàbí nǹkan kan wọ́n gbé síwájú mbẹ̀ kẹ́ tó wọlé ẹ máa rí wọ́n fi bò fún kọ́sítọ́mà gẹ́tì nǹkan tí mò ń sọ kò ń ṣe pé wọ́n fi bò fún kọ́sítọ́mà wọ́n fi bò fún kọ́sítọ́mà rárá àwọn ò ṣe tí wọ́n pamọ́ ó máa ti rí èrè wọn níbi tán gbé sí kódà kan máa ń bomi síwájú ẹ̀ ń bẹ̀ tó kọ́sítọ́mà tó bá hùn òun kò wọlé wájẹ̀wọ̀n ẹ̀ because nǹkan táwọn nígbàgbọ́ lé lórí nìyẹn náà ẹ jẹ́ kẹ́ sọ̀rọ̀ Dr. Kenny. Ìyá mi mo máa ní ìbéèrè kékeré kan ò ẹ jọ̀ọ́ kí lẹmọ tó ń pè ní àwọn olóń pè ní oníṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ẹni sùúrù ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ní nǹkan tá a bá láyé náà nǹkan tó a bá for example ẹni tó bá ń jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ìṣẹ̀ṣe ni tó bá kúnlẹ̀ tó ń kí ìyá ẹ̀ torí ìyá ẹ̀ náà kúnlẹ̀ fáwọn kan ìṣe àwọn bàbá ńlá bàbá èèyàn kan tí a tẹ́wọ́ gbà kódà tó bá ti ń wọ ìró àti bùbá ó ti ń ṣe ìṣẹ̀ṣe yálà kó jẹ́ mùsùlùmí kó jẹ́ christian oníṣẹ̀ṣe ni gbogbo wa tó bá wá kọ̀ kódà kó wọ jàlábíà bí mùsùlùmí ohun tó bá ti mú ẹ tó òjò oúnjẹ Saudi àbí tó òjò oúnjẹ Israel tó bá ti ń jẹ ẹ̀bà tó ń ṣe nílẹ̀ káàárọ̀ òjíire ó ti ṣe ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ni gbogbo wa. now ẹ jẹ́ ká lọ sí ti China alẹ́sìn wo ló ń sìn jù ní China tó fi wá jẹ́ wípé so because ẹ̀yin ti lọ bẹ̀ ẹ ti wà ń bẹ̀ ṣó ti yé yín mo kàn fẹ́ mọ̀ ní opportunity èmi ò tí ì débẹ̀ rí opportunity lélẹ̀ bóyá Christian ló pọ̀ jù o bóyá àwọn oníṣẹ̀ṣe wọn ló pọ̀ jù ni o bóyá àwọn Muslim ló pọ̀ jù ni o ṣe ọdún sáà nǹkan tí mo sọ ń sìn mo kàn fẹ́ mọ kíní wọn ni ẹ ṣe. ṣe rí ìyá mi tẹ́ bá dé ilẹ̀ tí wọ́n bá ní níbí àwọn ò fẹ́ fojú rí nǹkan míì kódà tó bá gbé báìbù dání àwọn ò fẹ́ tó bá gbé Quran dání àwọn ò fẹ́ pé ohun táwọn ń ṣe bóyá Buddha ní ṣe ń gbọ́ ohun táwọn dẹ̀ gbajúmọ̀ rè ìdálù níṣèlú ṣe ń gbọ́ tí nǹkan yẹn bá ń gbé ìlú wọn tí technology ń lọ síwájú ẹ má jẹ́ tàn yín tí ò bá sí pé ká ṣe àbòsí o kò sẹ́ni tó dé ọ̀run rí tó rí bọ́run ṣe rí tó máa wá sọ pé ohun tó ń ṣe ìlú yẹn kò dáa mi ìfẹ́ tako ẹ̀sìn kó yé yín sìn mo fẹ́ wà bí ó di yé yín. Kẹ́ni ẹ̀ tí gbọ́ ẹ̀ tí sọ nǹkan tí mo fẹ́ béèrè ẹ̀ tí get the point bóyá ẹ̀ gbọ́ mi dáadáa. Tó bá sọ wípé Israel wọ́n máa ní Christian ni wọ́n tó bá ní Saudi Arabia wọ́n máa ní Muslim ni wọ́n ní China mo kàn fẹ́ mọ̀ ní kí lẹ̀sìn wọn kí ni ẹ̀sìn wọn ọdún sáà nǹkan tí mo sọ ń sìn. Buddha lẹ́sìn méjì òòṣà wọn nọ́mbọ̀. Okay, good. God bless you. Now, nǹkan tá a fẹ́ mọ̀ nìyẹn. Olóòṣà ni àwọn Búdì, àwọn Buddha, òun ni àwọn China. Okay. A dẹ̀ ń bá wọn rajà. Wọ́n ń gbowó wa. Bẹ́ẹ̀ni, yóò bá wá tẹ́ yín lọ́rùn, ẹ má lọ bẹ̀rẹ̀. Wọ́n bá gbogbo ayé ṣe business. Gbogbo ayé ló ń bá ṣe business. Wọ́n dẹ̀ ń lọ síwájú, wọ́n dẹ̀ ń ṣoríire. Good. Now, mo rí nǹkan kan níbí báyìí tó wá yà mí lẹ́nu because mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe ní gbogbo àgbáyé ń sìn ọdún àwọn èèyàn ti ń ẹni tó wà máa jí ló máa jí ẹni tó wà máa sùn ló máa sùn bọ̀ ìgbà kan náà kọ́ la máa jọ máa jí ṣé mo pẹ́ àlejò sùn gbà kan náà kó jẹ́ pẹ́ lómi wà ó máa rẹ̀ ẹ́ tó bá ní àgbègbè yẹn á ní wo mi tí ìfẹ́ jíjà rè ṣó ti yé yín ṣọ́rọ̀ yín make sense torí èyí náà gbogbo wa la máa understand nǹkan tá à ń sọ yìí for now because níbi 5 years ago àwa kan ò understand nígbà yẹn tó ti yé yín àwa kan ò tí ì jí ìgbà tó yá àwa kan ní ó dàbí pé mo ti ń tají ó dàbí pé ok àwọn kan ìwà ní deep oorun sìn tán tiẹ̀ fẹ́ gbọ́ gẹ́gẹ́ báwa náà ò ṣe fẹ́ gbọ́ nígbà kan rí now kí ni mo fẹ́ lò ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ nínú fídíò yìí because níbi tí ọ̀rọ̀ yìí dé ń sìn
èèyàn tí ọdún èmi bú ẹ̀ náà mo wẹ̀ mo yan kọ̀ọ̀kan tàbí báwa ló ṣe ń pè because mi mọ nǹkan tí àtàwọn oníṣẹ̀ṣe àti Christian àti Muslim because tó bá ní ká wo nínú Bible according to Old Testament ó sọ wípé ó ń sọ̀rọ̀ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ipò ń bọ̀ láyé ọ̀rọ̀ ìwé àtẹ̀gbò la mú wa ọ̀bọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ fi lè ṣe warm up náà ẹ̀yin èèyàn wa ẹ relax ẹ máa gbọ́ wa ẹ má wọrí ẹ ṣe fún cup of tea ẹ jẹ́ kémi àti Dr. Kenny ká kọ́kọ́ ta ọmọ ayò náà ṣé wọ́n yìí máa ń sọ nìyẹn ẹ jẹ́ kí n gbé Dr. Kenny ẹ jẹ́ kí n gbé wọn sáré now mi ò mọ ibi táwọn èèyàn ibi tá a máa wọ because wọ́n ní nínú wọ́n sọ pé àsọtẹ́lẹ̀ wà pé ànábì Muhammad sáré wa sára ipò ń bọ̀ láàyè tàbí now nínú àlùkùránì ọ̀rọ̀ àwọn Jesus Christ ó wà ń bẹ ọ̀rọ̀ Jesus Christ wà ń bẹ ọ̀rọ̀ ya Jesus ó wà ń bẹ Mariam ó wà nínú Quran tó ti yé yín sìn ọ̀rọ̀ àwọn Júù ó wà nínú Kùránì náà ẹ wá jẹ́ ká lọ wo nǹkan tó wà ṣẹlẹ̀ ń sìn ẹ jẹ́ ká wo fídíò yìí torí ẹ bóyá ayé ti fẹ́ parẹ́ ni o bóyá ó tiẹ̀ ti end ni o àwa mọ̀ because gbogbo orú nǹkan báyìí ń sẹ́ everybody máa wà confused.com tábánikà wò although àwọn òyìnbó náà because àwọn náà wà nídìí gbogbo ọ̀rọ̀ yìí àwọn ti já wọ́n ti fi gbogbo kinní yẹn sílẹ̀ òyìnbó now is using way of life náà fi ń kọ́ wọn náà fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe for now ṣó ti yẹ yín tó rán gbé wá báwọn náà ni ẹ jẹ́ ká sáré lọ wo fídíò yìí. Hey, that is a free world, yes? You're not in the United States. You're in Israel. I understand. You cannot say whatever you want to say here. Yes, you can. It's legal. It is legal to preach about Yeshua. We preach at Damascus Gate. The police said it's okay. We preach at Jaffa Gate. The police say it's okay. Please stop. I respect you. Respect me. He doesn't have to respect you. Huh? Doesn't have to respect you. That is the right thing. Are you Jewish? Do you want to honor God? That is the godly thing to do. We respect one another. The godly thing to do is to kill you. The godly thing is to kill me. That's right. That's Yes? what the Torah says. The Torah says to kill us. The Torah says that people who worship idols such as yourself, when there is a Sanhedrin, To kill us. yes, Okay. that's what the Torah So says. we know how the Jewish people feel about Christians, yes? That you discriminate against Christians. Christians are idol You worshippers. discriminate The against Torah Christians. says that Christianity is idol worship. Let me ṣé gbọ́ wọ́n ní idol worshippers ní àwọn Christian bóyá ìgbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí n gbé padà sẹ́yìn díẹ̀ Mo gbọ́. ẹ jẹ́ kí n dá padà What the sẹ́yìn Torah díẹ̀. says. The Torah says to kill The us. Torah says that people who worship idols such as yourself, when there is a Sanhedrin, To kill us. yes, Okay. ṣé gbọ́ ẹni tó bá jẹ́ idol worshipper gẹ́gẹ́ bí òun ọmọlẹ́yìn Jésù lẹni tó ń bá eléyìí sọ̀rọ̀ tójú ẹ̀ wà ń ta ẹ̀ wípé ó ní ká pa ni ṣé ní wípé pípa ọ̀rọ̀ pípa bóyá ẹ gbọ́ nǹkan ṣé gbọ́ nǹkan tó sọ dáadáa a máa tútù gbọ́ ẹ jẹ́ ká tútù gbọ́ náà. people who worship idols such as yourself, when there is a Sanhedrin, To kill us. yes, Okay. that's what the Torah So says. we know how the Jewish people feel about Christians, yes? That you discriminate against Christians. Christians are idol You worshippers. discriminate The against Torah Christians. says that Christianity is idol worship. Let me ló bá tán o ló bá ti tán báyìí sí yìí o kó nílé àgbà kó ní kálukú lọ máa kó ẹrù ilé ẹ̀ kó máa kó lọ because Israel náà ti ń sọ eléyìí sìn tó ní àwọn followers Jesus kó ní nǹkan tó ń sọ fáwọn yẹn that means nǹkan tí ìwé wọn ṣé tọ́rà kọ́ làwọn ń lò ní ìwé tó tí àwọn nígbàgbọ́ nínú ẹ̀ àwọn ọmọlẹ́yìn Abraham lélẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ṣé mo right ọmọlẹ́yìn wípé nǹkan tí ìwé àwọn náà sọ fáwọn náà nìyẹn wípé ìwọ tó bá ti ń bọ èèyàn tàbí ìbọn tó bá ti ń bọ òrìṣà whatever or tó bá ti ń bọ idol wípé pípa ni ẹ gbọ́ life òun náà òun la gbọ́ ń bẹ̀ yẹn
kò ń ṣe ọ̀nà Ìjẹ̀bú láti gbọ́ eléyìí, ọ̀nà Ìjẹ̀bú kọ́ ọ̀nà Ìbàdàn kọ́ láti gbọ́. Tourist wá ní ẹni yìí, tourist òun ni ẹni yìí. Now Dr. Kenny, kí lẹ rí sí fídíò yìí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní Naija? Torí pàtà wa fẹ́ ti torí ẹ̀sìn ẹlẹ́sìn, tá a fẹ́ ti torí ẹ̀ para wa. Ẹ̀sìn yẹn ni àwọn ìran, àwọn fámìlì náà tún jọ jẹ́ o. Àwọn Júù, àwọn eléyìí àti àwọn ẹbí Jesus Christ ń sìn. Torí ẹ̀ ló fà á tó fi jẹ́ pé ó ń ṣe òfin. Ṣé mọ̀ pé ní Israel ń sìn, o ò lè preach, o ò lè dárúkọ Jesus. Nǹkan tó ṣe attack àwọn tourist yẹn nìyẹn o. Ṣó ti yé yín? Tó bá sọ bẹ́ẹ̀, ó ní nǹkan tójú ẹ̀ máa rí. Now ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ kọ́ mi. Now Dr. Kenny, ẹ bá wa kí gbogbo ilé, ẹ bá wa sọ sí ọ̀rọ̀ tí a sọ fídíò tá a fi sílẹ̀. Kí lẹ rí sí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà? Mo kọ́kọ́ rí ẹ̀rí kan, ìjẹ́ mi rí tí mo rí. Mo rántí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi, àbúrò mi, Tanilon Azeez, tó bá ń bá mi sọ̀rọ̀ báyìí, a ní Dr. Odúwọlé, kábíyèsí fá, kábíyèsí fá. Ìjà ọmọ tó yẹ kí rẹ́rìn bẹ́ẹ̀, ìyá mi, aláìmọ̀kan ló pọ̀ nílé ayé yìí. Ṣé rí ojú ti là, àwọn èèyàn ti ń rí nǹkan tó yẹ kó mọ̀. Ẹ fún mi ní ìṣẹ́jú kan kí ṣàlàyé nǹkan kan, ìyá mi. Ìjà mọ̀ pé ìyàtọ̀ wà nù kéèyàn máa sin nǹkan àti kéèyàn máa bọ nǹkan. English bóyá yálà tí Lord Lugard lò nígbà tó wá translate nǹkan fún wọn tó ń pe èṣù ní bó ṣe wù wọ́n o, ló jẹ́ kí wọ́n transform nǹkan lóríṣiríṣi. Ìyá mi, Yorùbá ò kì í bọ òrìṣà láti ilẹ̀, hàn sọ òrìṣà di Ọlọ́run. Yorùbá ò kì í pe Ògún ní Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mi lè sọ ń dilé ẹlòmíì o. Network má ṣe báyìí mẹ́n. Network ni ẹ ọ. Okay. Now network ni àti ọ̀dọ̀ Dr. Kenny. Mo believe pé ọmọ máa gbọ́ mi, but tó bá jẹ́ wípé ó ń gbọ́ mi ni ẹ lè jáde kẹ́ ẹ wọlé padà again. Ó freeze láti ọ̀dọ̀ yín ni. Tẹ́ bá ń gbọ́ mi okay, ó dàbí pé wọ́n ti jáde. Wọ́n máa wọlé padà. Gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ yẹn, gẹ́gẹ́ bí ìwádìí tí a wá ṣe, gẹ́gẹ́ bí ìwádìí, gẹ́gẹ́ bí researcher, gẹ́gẹ́ bí wípé o fẹ́ mọ̀ ọ̀tún, o fẹ́ mọ̀ òsì, wípé ìgbà tó wà nínú Bible wípé àwọn ìran kan wọ́n gbé ère sílẹ̀, wọ́n ń forí balẹ̀ fún ère, wọ́n ń bọ ère, wọ́n ní ère ni Ọlọ́run àwọn. But according to àwa ti ọmọ Yorùbá, gẹ́gẹ́ bí àwọn èèyàn kan, ẹ̀yin tẹ́ bá ti gbọ́ rí, tẹ́ bá ń wo program yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi comment sílẹ̀. Gẹ́gẹ́ bí àwọn èèyàn kan tó ń sọ wípé Jesus Christ ni Ọlọ́run àti olùgbàlà wọn. Àwọn kan gbàgbọ́ wípé ọmọ Ọlọ́run ni. Bọ̀ gẹ́gẹ́ bí ìwádìí tí àwa ṣe or tí èmi ń ṣe, for example, ẹni tó bá ń bọ èṣù, nǹkan tí èṣù ń ṣe tó fi ń dúpẹ́, tó fi ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, òun ló jẹ́ àjogúnbá. Ìgbésẹ̀ yẹn làwọn náà ń ṣe. Wọ́n wá ń pe orúkọ èṣù gẹ́gẹ́ bí a ṣe ń pe orúkọ àwọn òjíṣẹ́ tó kù. Wo ọlá òjíṣẹ́ Jesus Christ o. Elédùmarè gba àdúrà mi. Mo wò bóyá èmi ti ń bá yín gbé, mo ti máa ń gbé tò lọ. Ẹ jẹ́ kí n sọ nǹkan tí mo sọ. Ẹ jẹ́ kí n sọ nǹkan tí mo sọ. Ẹ̀yin náà mọ nẹ́tíwọ̀kì. Mo níbi tó ti sọ wípé wọ́n gbé ère kalẹ̀ nínú Bible. Àwọn pé ère ní Ọlọ́run wọn ni. Àwa Yorùbá, wọ́n ní ẹni tó bá ń bọ Ògún sìn, bí Ògún ṣe máa ń bá Ọlọ́run sọ̀rọ̀ nígbà ìwáṣẹ̀,
tí Ọlọ́run máa ń dá lórùn òun náà ni àwọn ọmọ ọ̀tán jẹ́ followers ẹ̀ á wá ní Ọlọ́run wọlá ẹ̀ gẹ́gẹ́ bá ṣe báwọn kan máa ní Ọlọ́run wọlá Jésù Ọlọ́run gbàdúrà bó ṣe ń jẹ́ àmọ́ Elédùmarè ni Yorùbá máa ń ké pè Yorùbá ò kì í sin Yorùbá ò ń sin òòṣà ẹ má jẹ́ kán ṣe rí ibi méjì náà ti mix ẹ̀ Yorùbá ò kì í sin òòṣà Elédùmarè yọ àfi ẹni tí ò bá ń ṣọmọkọ Yorùbá máa jí láàárọ̀ á gba orí ẹ̀ mú á ní Elédùmarè kódà Yorùbá ò tó kó ní orí mi ìwọ Elédùmarè Yorùbá ò ṣe porí Elédùmarè òòṣà lórí fún rẹ̀ àbí kì í ṣe òòṣà Yorùbá ò ṣe porí Elédùmarè Yorùbá máa ní ìwọ Elédùmarè orí mi ṣàánú mi àbí bẹ́ẹ̀ kọ́ Yorùbá ní Ògúnláka wọlá Elédùmarè jọ gbogbo tó bá ń pè bọ́n ṣe ń pe Jésù bọ́n ṣe ń pe ànábì bẹ́ẹ̀ ni Yorùbá náà ṣe ń lo àwọn òòṣà yìí ló ṣe ń bọ wọn torí pé ìgbà ìwáṣẹ̀ a níwèé bí gbogbo ẹ̀sìn tó kù ṣe níwèé kò sákọọ́lẹ̀ bóyá yálà odù Ifá kan rèé o ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí tẹ bá ti wá ṣe tẹmẹwé báyìí kẹ wá pè kẹ wá ní ìwọ Ọlọ́run wọlá ọ̀run kódà ó yẹ ká lẹ́sìn tiwa tó ń pè ní Ọ̀rúnmìlàtì báwọn náà ṣe ń pè kán ní kìrìsìtẹ́nì pé àlọ́lá Jésù káà náà máa ní ìwọ Ọlọ́run àwa gúrùpù àwa ẹlẹ́sìn Ọ̀rúnmìlàtì rè ìwọ Elédùmarè wọlá Ọ̀rúnmìlà kó o ṣàánú wa kò sí àyè yẹn òun ló fa ogbélé yìí tí ò bá sí yẹn bọ́n ṣe ń pe Buddha bọ́n ṣe ń pe Hinduism bọ́n ṣe ń pe Taoism bọ́n ṣe ń pe Hinduism gbogbo ẹ̀sìn tó kù bọ́n ṣe pe Christianity ló yẹ kó máa pe Ọ̀rúnmìlàtì náà wọ́n ní àwọn ẹ̀sìn kan wà tó ń jẹ́ Ọ̀rúnmìlàtò àwọn náà bá wọn máa ń gbogbo ìwọ Ọlọ́run ní orúkọ Jésù gbàdúrà mi lọ́lá Rọ̀súlù gbàdúrà mi ìwọ Ọlọ́run ìwọ Elédùmarè wọlá Ọ̀rúnmìlà ó gbàdúrà ìyá mi àwọn èèyàn sì ń lò tó ń jẹ́ láti ayébáyé tó sì ń jẹ́ dè ní ìyá mi kí ló dé téèyàn máa kó ẹ̀rìn oúnjẹ èèyàn kó 24 á dá sílẹ̀ báyìí ìdíkọ fún ìyá mi ẹ̀sìn náà máa ń kọ́ ǹjẹ́ mọ̀ pé ẹ̀sìn wọ́n sọ kí nìkan ẹ̀sìn bíi kéwú la máa ń kọ́ because a fẹ́ kọ́ èdè ni ṣé mọ̀ tó o bá kọ́ o lè mọ̀ tó o bá súnmọ́ àwọn èèyàn o ò lè gbọ́ àbí Christianity tó bá gbọ́ English àbí tó gbọ́ Yorùbá ka Bible ẹ̀ ohun tó ń sọ tí ò bá yé ẹ tó àwọn onímọ̀ lọ ìyá mi ohun tó ń pè láwọn tó gbọ́ fámọ́fá kọ́ má kọ́ kábíyèsí o tí ó bá jẹ́ pé òun fún rẹ̀ ló fẹ́ wá àwọn tó gbọ́ fámọ́fá àti tó bá da ẹ̀yìn tó bá da sílẹ̀. Dr. Kini tẹ bá ti rẹ́dì ẹ jẹ́ kí n bẹ mo fẹ́ béèrè question kan wá sí mi lọ́kàn sí mo fẹ́ béèrè question kan náà tẹ bá ti ṣe kí pause ni. no ẹ má bọ àwọn tèmi máa bá mi jà wọn máa ní mo dọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ẹ máa sọ̀rọ̀ yín lọ wọn wá fi sílẹ̀ nínú kọmẹǹtì. àwọn kan wà tó yẹ pé ṣé mo ní àwọn èsì kan wà wá kọ o ní láti kọ́ èdè ẹ̀ eléyìí àwọn kan wà tó yẹ pé ó wá ṣẹ́rímọ́ yẹn ní àwọn èsì kan wà tó yẹ pé áńgẹ́lì ló gbé wá sí wọn lọ́kàn àwa náà láńgẹ́lì ti wá Ọ̀rúnmìlà nìyí bẹ́ẹ̀ ni ìyá mi tó bá fẹ́ kó o jẹ́ onífá tó fẹ́ fún ẹ ní ìmọ̀ ẹ̀ o lè sùn lójú oorun kí láì ní kí n fa láì ní ọpọ́n fa láì ní kankan kódà tó bá da ifá ní ilé kejì gbogbo tó bọ́lẹ̀ lójú ọpọ́n yẹn á ta sí ilé tí wàá dẹ̀ mọ̀ tó ń sọ ìyẹn làwọn bàbá wa ṣe ń pòwe kan pé àwọn kan wà tó máa ń pè ní ògbẹ́yìn ìkùlé mọyé odù kí ni túmọ̀ ògbẹ́yìn ìkùlé ẹnìyẹn ò délé yìn bọ́ ibi tó wà ó mọyé odù tó ń dà níbẹ̀ ayédáyé ọ̀làjú la fẹ́ fọwọ́ máa da nǹkan nu o ká má kàn tó pé àwọn kan alákọ̀ọ́ ojú ti ń là sí ká má tanra wa jẹ ó yẹ kí ẹ̀sìkálẹ́sìn Ọ̀rúnmìlàtì wà tó jẹ́ pé àwọn náà máa ń tọrọ ohun tó ń fẹ́ lọ́wọ́ Elédùmarè látara Ọ̀rúnmìlà kò sí ohun tó ń jẹ́ oníṣẹ̀ṣe kí ló ń jẹ́ ìṣẹ̀ṣe kò sí ìyá mi kò sí ohun tó ń jẹ́ kí ló ń jẹ́ tradition tradition àṣà àṣà ni culture ìṣe ni tradition
ibo ni ìṣẹ̀ṣe ti wá jáde torí pé wọ́n bá wa pò ó pọ̀ àwa náà wà mọ value ta gbé dání lódì kan wọn ní kí ló jẹ́ ìṣẹ̀ṣe àṣìṣe ló ń jẹ́ ìṣẹ̀ṣe kò sí ẹ jẹ́ ká àgọ́ sọ fún wọn pé kò sí àwa náà ní ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn lẹ́ni tó bá ń sin Ọ̀rúnmìlà látara Elédùmarè àbálẹ̀ ń sọ Yorùbá yẹn mi ò gbọ́ Yorùbá dáadáa tó ń sin Elédùmarè tó ń látara Ọ̀rúnmìlà ẹ̀yẹ bá mi parí Yorùbá yẹn ẹ rí bẹ́ẹ̀ so ọmọ àmọ́ tó àmọ́ ni kò yé wa tó ẹ rí bẹ́ẹ̀ náà fi dàrú mọ́ wa lójú ó wá dàbí friction wá di pé àwa fi technology kò yé wa ni ìjọ tó bá yé Yorùbá a máa mọ̀ pé téèyàn bá lè fi ní ọkàn tó bẹ̀rẹ̀ ẹ̀wọ̀ Ọlọ́run tó ń bèrè nǹkan lórúkọ Jésù tó dẹ̀ ń jẹ́ ìyá mi kódà ẹ má jẹ́ ń tàn yín àwọn nǹkan wà tó bá bèrè látara Ọ̀rúnmìlà Elédùmarè máa gbọ́ Àjàgùnmálẹ̀ awo òde ó máa gbọ́ ohun tó ń sọ ṣé báwọn bàbá kan wà wọn lọ mọ́ṣáláṣí wọn lọ ṣọ́ọ̀ṣì wọ́n dẹ̀ ṣoríire ṣé kò sí ni wọ́n dẹ̀ ráyé gbé kódà tó bá wà nulẹ̀ tó ní mílíọ̀nù máa bá wọn nulẹ̀ ó máa bá wọn bí tán wà. ọmọ ilé má jẹ́ àtúnra wà mo béèrè ìbéèrè yẹn béèrè. ẹ ṣe kan ni Dr. Kenny now àwọn nǹkan kan ń lọ tó jẹ́ pé wọ́n sọ wípé ṣé tí tó bá jẹ́ Ifá wà ó tó bá jẹ́ pé Ọlọ́run wọn wà ṣé kò yẹ kán ní kí kò yẹ wá ìtàn lọ jẹ́ kí talọ́lọ́run kó gbé kúrò bóyá fẹ̀rẹ̀ or something like that wípé wá ìtàn gbé kúrò wá ìtí ò gbéra ẹ̀ kúrò ń bẹ̀ understand sí pé kí ní dé tí ò gbéra ẹ̀ kúrò ń bẹ̀ now ṣe ẹ lè sọ síbẹ̀ yẹn torí mo mọ̀ pé ẹ̀yin ti rí ẹ ti lọ wo talọ́lọ́run ẹ tún ti gbogbo orin tẹ́ẹ̀rìn ni mo mọ̀ ẹ lè sọ sí tàbí kí ló ṣẹlẹ̀ ẹ̀yin báwo ni màá ṣe pè yín ẹ̀yin infact Ọ̀rúnmìlà kí lórúkọ ọjọ́ títí ẹ̀yin ọmọgbà wọlé àmọgbà ṣẹrí Ọ̀rúnmìlà ọmọgbà wọlé ẹ̀yin tí ẹ wà ní ẹ bá pe Christianity ṣe bó dùn lẹ́nu. ẹ̀yin tẹ́ wà ní tẹ́ bá wo program ṣe láìkẹ tàbí ẹ láìkẹ ṣe rí pé mi àti Dr. Kenny mo sọ fún yín pé màá gbé wọn sáré eléyìí bọ àyè ń bọ̀ níbi tá à ń bọ̀ ẹ má kánjú ọ̀rọ̀ tiẹ̀ ní ọ̀rọ̀ ká ṣe fàájì ni a dẹ̀ máa ń kọ́gbọ́n gẹ́gẹ́ bí mo máa ń sọ pé there's nobody tó gbọ́ tán ìwọ tó ó lè jọmọ tó bí ló máa kọ́gbọ́n nínú ẹ̀ tó sì máta èèyàn nísìnyí ìgbà tí Dr. Kenny sọ Dr. Kenny ò ní ìwọ tó jẹ́ Christian o má ṣe Christian mọ́ o ìwọ tó jẹ́ mùsùlùmí má ṣe mùsùlùmí mọ́ bọ̀ ká learn ká mọ nǹkan tó gbà lọ́wọ́ wa ká mọ nǹkan tá a ti sọnù a lè mọ̀ ká má ṣe bọ̀ ó ń déwájú ọmọ tiẹ̀ lè béèrè lọ́wọ́ ẹ pé ibi tó ń lò tiẹ̀ ti wá tàbí kàn tiẹ̀ bú ọmọ ẹ gan tàbí wọ́n fúnra rẹ̀ gan nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn nǹkan kan dẹ̀ ló máa ń fa nǹkan kan pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yẹn òun ló fa gbogbo orú àwọn nǹkan yìí tó wá ń jáde mo sọ nínú program mi kan mo ní kò ń ṣe Nàìjíríà nìkan kò ń ṣẹlẹ̀ Yorùbá nìkan ní gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ o almost gbogbo àgbáyé nìkan Nàìjíríà nìkan kọ́ o ibi tó mọdé ní tẹlòmíì ti bẹ̀rẹ̀ o máa gbé fídíò kan wá sí yòókì kan yá fún Dr. Kenny níbi 2 minutes kan sọ̀rọ̀ lé lórí torí máa tún gbé fídíò kan wá kó ẹ̀ṣẹ̀ tó wá fún wa ní gift tó fẹ́ fún wa ní ọjọ́ títí òní ó yá Dr. Kenny ẹ kọ́ mi. Okay ṣẹ́rí ti ọ̀rọ̀ ọ̀rẹ́ mi àbúrò mi kódà mi ì lè deny ẹ̀ ní anywhere kódà débi tó wà mi ì lè ṣe Azeez ohun Elédùmarè fẹ́ fi ṣe àpẹẹrẹ tó ní agbára ni tó bá jẹ́ pé àwọn ẹlẹ́sìn kan tí mi ní dárúkọ ọmọ kódà ó yẹ kán gba mú báyìí because ẹni tó ń sọ yìí òun fúnra ẹ̀ dàbí màláìkà kan ni ohun tó gbé dání kódà wá gan kódà mo jókòó 10 minutes pẹ̀lú Azeez mi ní parọ́ mo dẹ̀ wò lórí ìjókòó bá lẹ́ẹ̀mẹ́fà láàrin gbogbo time tá a fi ń rira mo dẹ̀ ń wo ìmọ̀ òye nínú èèyàn kódà ó kọjá ti ẹni tó lọ sí Cambridge definitely tí òyìnbó bóyá yálà àwọn Hinduism àbí kínní ló mọ ìwúlò ru ẹni báyìí wọ́n máa so mú ní ẹsẹ̀ báyìí pé ohun tó gbé dání yìí because
ó tún wá ní ìràwọ̀ kan tó jẹ́ pé ibi tó bá ń lọ ni gbogbo ayé ń lọ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ so ohun Elédùmarè pé kó gba àwọn ọ̀nà kan kọjá kọ́lọ́run bẹ̀ wá wo ọlá ìgbésẹ̀ àti wàhálà kó jáde lálàáfíà mi ìfẹ́ dákú nǹkan mi ìfẹ́ ohun tí mo fẹ́ nìyẹn. Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn mi ò sọ wípé bẹ́ẹ̀ ni mi dẹ̀ sọ wípé bẹ́ẹ̀ kọ́ but oníkálukú ìyẹn ni mo máa ń sọ kò sẹ́ni tó gbọ́ tán lóòótọ́ a mọ̀ wípé kò sẹ́ni tó máa bú bàbá ẹ̀ ní abumú tó máa sọ pé orí bàbá ẹ̀ pé àdẹ̀mọ́ pé òun náà ẹnu gbé láwọn ibì kan and I'm pretty sure pé by the time tọ́lọ́run bá wa yanjú gbogbo ẹ̀ òun náà máa adjust tó máa mọ nǹkan tó àti gbogbo wọn pátápátá ẹlẹ́sìn àkọ́kọ́ àti ẹlẹ́sìn kejì àti ẹlẹ́sìn àárín méjì àti tíwájú ẹ̀yìn everybody máa lè adjust Ọlọ́run ló sọ pé ó fẹ́ lò ó fún nǹkan kan ni and that's it bí nǹkan gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ kò àìmọye àwọn èèyàn ṣé Abíọ́lá bó ṣe lówó tó mọ̀yàn tó mọ gbogbo everything tó bá yẹ kí wọ́n fẹ́ gbé bọ̀ tán bá náà fẹ́ gbé nígbà yẹn wípé òkè àfẹ́rí lọ gbé báwo náà ẹ fẹ́ rí ọ̀rọ̀ yanjú bóyá tó sì ń dúró gan wípé bóyá tó bá fòun sílẹ̀ òun sì máa di president understand nǹkan tí mò ń sọ irú kéèsì yìí náà sìn ó dàbí irú ìgbà tán ní Ìgbòho wípé Ìgbòho wáì tí àfẹ́rí ò lè gbé níbi tó wà yẹn tó bá gbé nǹkan ò lè yanjú irú bó ṣe wà ní kí ló ń porúkọ ẹ̀ yẹn wọ́n ṣe wà ní Kútọ́nù yẹn ń sìn tó bá anywhere tó bá wà ó máa lébẹ̀lẹ̀ nípa àwọn wà bọ́n ṣe fún Nnamdi Kanu tó Nnamdi Kanu jábẹ́ òní gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ bọ̀ eléyìí sì kó ṣe pọ́ ti Chief Sunday Igboho wọ́n lọ sílé ẹ̀ ni ó dẹ̀ sásàálà fẹ́mi ẹ̀ ṣe mọ̀ wípé ó yàtọ̀ sí nǹkan tá à ń sọ yìí tó bá tiẹ̀ wá mú gan tó bá wá ní nǹkan ẹni tí nǹkan gbé kúrò nínú ilé ìtinú airport gan pàápàá gan àwa ta tún mọ nǹkan tó tún ṣẹlẹ̀ ní airport gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ ìyẹn náà tún wà ń bẹ̀ tí ò bá jẹ́ pé Ọlọ́run ti pé bẹ́ẹ̀ ṣe sọ Ọlọ́run ti láwọn nǹkan yẹn ó máa rí bẹ́ẹ̀ bọ̀ gẹ́gẹ́ bí àwọn kan tó jẹ́ wípé ọ̀hún ṣaláìmọ̀ kan bọ̀ ọ̀rọ̀ yìí ò yé wa ni kò yé wa tó náà máa sọ pé wáì tó bá jẹ́ pé bóyá kinní kan wáì tí ò lè gbéra ẹ̀ kúrò ńbẹ̀ wáì tí nǹkan tó ń pè náà kò yẹ ká rí because a lè máa mú example wá nínú gbogbo àwọn ẹ̀sìn a wá dàbí wípé ńṣe ni a wà lẹ́yìn kan tàbí à ń gbé sẹ́yìn kan gẹ́tì ń sìn Dr. Kenny téèyàn bá ní kó máa mú àpẹẹrẹ wá ká lọ tí kéèyàn máa mú àpẹẹrẹ wá yóò wá rí àpẹẹrẹ mú wá nínú kódà gan àtàwọn tó mẹ́sìn wá tó mẹ́sìn wá àtàwọn tó so many things oh my God ẹ má tiẹ̀ jẹ́ ká lọ síbẹ̀ rárá ká kàn nígbàgbọ́ nínú Ọlọ́run wípé bọ́lọ́run ṣe sọ wípé ìrìn àjò yẹn bó ṣe máa wáyé nìyẹn yálà ẹ wá ṣe débi pòkè ó fẹ́ lọ because punishment ni mo rí sí èmi ò rí sí pé bóyá ẹni tó bá jẹ́ yín kọ́ tó bá ẹ̀yin ń sun orí bẹ́ẹ̀ tí ẹ̀yin ń sun kinní kan mo sọ nínú program gan mo ní ṣe ìgbà ìta lọ́lọ́run wà bẹ́ẹ̀ ṣé òun àtàwọn kìnìún náà gbé síbẹ̀ ni àwọn èèyàn náà ló wà ń bẹ̀ náà ọdún sáà torí pé ọ̀rọ̀ ilé ayé Nàìjíríà ò dáa ni tó bá múyàn sírú ibẹ̀ yẹn ìlú òyìnbó ń bíbà ẹ̀ àwọn ìlú kan wà sọ́mà àwọn èèyàn lọ máa ń jalè tó bá tí sọ́mà bá ti fẹ́ lọ tí sọ́mà bá ti ń kásẹ̀ kúrò ńlẹ̀ àwọn èèyàn máa lọ jalè wọ́n máa lọ commit àwọn nǹkan kan tó máa fi mú wọn tó jẹ́ pọ́n dẹ̀ ti mọ̀ wípé àwọn ò nílò ju bóyá bíi ẹ̀ṣẹ̀ táwọn máa ṣẹ̀ yẹn kò lè ju bóyá bíi. kó má bàa sanwó ilé. yes that's it yes that's it wọ́n máa jẹun ọ̀fẹ́ iná òṣẹ́jú wọ́n máa fún wọn ní pocket money ṣe tíkẹ́ẹ̀tì àwọn kan mú bí iṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìlú kan wà tó jẹ́ pé morokino náà máa ń pè wọ́n láwọn ìlú kọ̀ọ̀kan tó bá wà bẹ́ẹ̀ yẹn tó bá di gba sọ́mà wọ́n máa ń pọ̀ bóyá bí àwọn Spain bí àwọn ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń pọ̀ gan ni wọ́n dẹ̀ máa jalè kákàkiri ní ẹ̀rọ dísà bọ̀ tí sọ́mà yẹn tó bá ti ń ká sẹ́lẹ̀ báyìí á lọ ṣe nǹkan kan tó jẹ́ pé wọ́n máa rí wọn mú ìgbà yẹn lọ wò ìgbà yẹn prison máa ń kún gan ni torí pé ti Nàìjíríà ò rí bẹ́ẹ̀ pé bóyá bí ọ̀rọ̀ Nàìjíríà téèyàn bá ṣẹ̀ tó bá wọ̀ tí pé kán fún ní punishment ni ó dà lára punishment tó bá fún á lè adjust tó bá ti ṣe tán because tí ò bá ti ṣe nǹkan tó jẹ́ pé wọ́n fẹ́ lọ kọ ẹ̀yìn ẹ̀ sí àgbà understand there's nobody bọ̀ ní Nàìjíríà lọ́wọ́ ti ní ọlọ́mọdé rógun ẹ̀wọ̀n ọlọ́mọdé ṣe kiri kan
tó bá ṣe punishment tó dábìí pé bóyá o commit ẹ̀ ó ti di dandan is not pé bóyá kinní kan kọ́lọ́run kó ṣàánú wa kò sẹ́ni tó gbàdúrà ẹ̀wọ̀n kò dẹ̀ sẹ́ni tó gbàdúrà àtìmọ́lé but tí ọ̀rọ̀ bá dé ojú ọ̀rọ̀ báyìí ẹ fi etí ẹ bá mi fi gbọ́ ẹ bá mi wá fi orí tàbí ẹ bá mi digest ẹ ni ẹ má ṣì mí gbọ́ rárá ṣó ti yé yín tó bá dẹ̀ jẹ́ pé Yorùbá mi yẹn ògún régé ẹ bá mi digest ẹ yín ọmọ Yorùbá mi pé A+ ni torí ẹ ìsúná pé bóyá mo ní kó máa gbé tàbí inú mi ń dùn tàbí nǹkan kan bọ́rọ̀ ló ń wọnú ọ̀rọ̀ kó má rí gẹ́gẹ́ bíi wípé ilé ayé ti parẹ́ nìyẹn ṣó ti yé yín sìn ó ṣàlòyè ọdún Mandela tó lò ní prison ìgbà tó padà dé ó di president náà títorí ẹ̀ kọ́lọ́n kó ṣàtúnwò wa kọ́lọ́n kó gbàdúrà wa now ẹ jẹ́ kí a sáré lọ in short ẹ̀yin èèyàn mi ẹ má bínú o mo ní fídíò kan fún Dr. Kini again lẹ́yìn fídíò yẹn má wọrí mi ò ní play fídíò kankan mọ́ màá ní kán fún wa ní nǹkan tó bá mú wa bí òjú méjì mẹ́ta kán fún wa lọ́jọ́ títí òní bọ̀ torí pé àwọn náà jẹ́ brothers sí ta lọ lọ́rùn àti gbogbo nǹkan tó sì ń ṣẹlẹ̀ because ọ̀rọ̀ yìí àti ẹ̀ lè fi sílẹ̀ ọ̀ǹtì gba tóníkàlùkù tá a bá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ṣe rí pé mo ní tóníkàlùkù tí gbogbo wa tá a bá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé kó níṣẹ̀ṣe bọ́ta kán ṣe ìwàásù tiwọn lọ́tọ̀ kán gbégún wọn kán má fi aṣọ ẹ̀gún kán má lọ fi máa kírun. àwọn ẹlẹ́sìn Ọ̀rúnmìlà. kí lẹ rí. àwọn ẹlẹ́sìn Ọ̀rúnmìlà. Okay, ẹ má bínú àwọn ẹlẹ́sìn Ọ̀rúnmìlà. tá bá ń pè ní ìṣẹ̀ṣe fún nǹkan ta ní value. Okay, àwọn ẹlẹ́sìn Ọ̀rúnmìlà. Okay, àwọn ẹlẹ́sìn Ọ̀rúnmìlà ti okay. wọ́n fi Elédùmarè látara Ọ̀rúnmìlà náà. Okay, táwọn náà bá ń ṣe tiwọn kó má lọ máa sin Christian jẹ kó má sin Mùsùlùmí jẹ kí Mùsùlùmí náà má ta só ní Ọ̀rúnmìlà káwọn Christian ó ní value bẹ́ẹ̀ ó ní value. ọ̀run aráyè ẹ ṣe gan ni náà ẹ jẹ́ kí sáré gbé fídíò ìwọlé ká gbọ́. What it meant is that religion can be used to when Karl Marx said that religion is an opiate for the poor, what it meant is that religion can be used to intoxicate individuals who are ignorant, individuals who have no hope, and create an environment where they can be subjected to abuse. And when they are subjected to abuse, those who are in control of their minds will invariably ask for material things. It is a wonder that those who want to take you to heaven, those who want you to starve to death, are themselves not starving to death. Those who are telling you that material things are not necessary, they tell you, keep your treasure in heaven where there are no moths and where there is no rust. But they themselves are accumulating those material things. Religion has become a big business. Now, last one. Country of origin, Nigeria. 3, Pastor Enoch A. Adeboy. Ministry, Redeemed Christian Church of God. Net worth, $130 million. Country of origin, Nigeria. 2, Prophet Shepherd Bushiri. Ministry, Enlightened Christian Gathering. Net worth, $150 million. Country of origin, Malawi. 1, Bishop David Oyedepo. Ministry, Living Faith Church Worldwide. Net worth, $200 million. Country of origin, Nigeria. No, Dr. Kini, ṣe ti ríṣẹ́ ṣe rí àwọn tó sọ wípé ẹgbà Ọlọ́run lólúwa tolùgbàlà yín ẹ má gbé afẹ́ ayé ẹ gbọ́ iye tán wọ̀ gbogbo wa la mọ̀ ẹ gbọ́ iye tán wọ̀ tí àwọn kan dẹ̀ wà ta ló wá gbà wá ṣóyìnbó náà ló sì ń gbà wá yẹn ṣé òyìnbó sì ni àló ti tó àsìkò tẹ everybody must wake up ní kó má ṣèṣe tó fẹ́ ṣe bọ̀ a ní ká gbàdúrà nínú ilé wa nǹkan tó máa bí láti bí kó jẹ́ pẹ́ẹ̀nì lásán ló bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ìpọ́lọ́hún wọlá pẹ́ẹ̀nì gbàdúrà mi dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ kó jẹ́ orí ẹ̀ lásán ọlọ́run orí mi yìí
wọlá orí mi wípé ó ṣẹ̀dá mi wá sáyé mi nígbà tó rán mi ò fi hàn kan síbẹ̀. Ọlọ́run gbàdúrà mi, gbàdúrà àwọn ọmọ mi, jẹ́ kí n rí ṣe, you know, something like that. Kó àdúrà yẹn kó gbà, kó dẹ̀ má bà tèèyàn jẹ́, ló bá tán, ló bá máa lọ ní tiẹ̀. Gbogbo everybody ti di scammer, àṣírí ti tú. Now, Dr. Kenny, ẹ sáré sọ sí, kẹ wá fún wa ní, kí wọ́n béèrè question kan tẹ mú wá fún wa lára lọ́jọ́ tèmi. Ṣe rí àkọ́kọ́ tí máa sọ ọ̀rọ̀ sọ rẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Bushiri táwọn ti Nàìjíríà mọ̀ lórí ọ̀rọ̀ ti bàbá Bushiri ọmọdé kan tó lọ́wọ́ ń gbàdúrà ni ó tó stage kan even South Africa rí pé scam owó ìpọ̀ tó ń wọlé. Ìyá mi ṣe rí ibi tí ẹ sọ̀rọ̀ dé pé kódà ẹlòmíì àdúrà ẹ̀ ti gbà láti ilé, ṣé ń gbọ́ mi? Mo máa fi kíní kan wọ̀nyí sìn, ẹ wo tó wà lọ́wọ́ mi kí ló jọ? Kí ni nǹkan náà? Èmi ò rí, àfi tẹ́ bá sọ orúkọ ẹ̀. Kí ni nǹkan náà? Ẹ wo dáadáa, ẹ rí tí mo kó dání. Ó fẹ́ dàbí button, ó fẹ́ dàbí button, ó ní ìwò láàrin báyìí, ó fẹ́ dàbí button. Kò ní ìwò láàrin. Àṣírí kan mo fẹ́ fún àwọn follower yín. Ṣé rí tí mo kó dání yìí? Ṣé rí ọpọ́n ayò kan wà táwọn Yorùbá máa ń ta? Okay, kí ni ọpọ́n ayò yẹn? Ọpọ́n ayò. Ṣé rí ó ní nǹkan kan tó ń síìdì kan wà tó máa fi ń ta ayò náà tó máa ń pè ní bunduk nut seed. Òun lẹ́ ń wò yìí. Okay, tó máa ń kà sínú ẹ̀yìn. Ọpọ́n ayò àwọn máa dà báyìí. Ẹ ti rọ́wọ́ mi, ẹ ti rí ayò. Ṣé rí ìjẹ́ mọ̀ pé àwọn ìgbà tí àjálù àìsàn kan dé bá gbogbo oníkálukú ṣọ́ọ̀n ti mọ́ṣáláṣí ṣọ́ọ̀n ti ṣọ́ọ̀ṣì láyé ìgbà yẹn tí àjálù pandemic àbí nǹkan kan bá ṣẹlẹ̀ ńgbà yẹn yálà chicken pox ó ti ń ṣẹlẹ̀ láyé àtijọ́ kì í ṣe níyì ṣé mọ̀ ṣá tó bá ṣẹlẹ̀ ńgbà yẹn àwọn bàbá wa kódà wọ́n máa fọ́ kínní ọpọ́n ayò yìí kóró kan wà nú ẹ̀ wọ́n máa lọ kínní yìí ní bunduk nut ló ń pè ó ní seed nínú kódà téèyàn bá ní asthma àwọn bàbá wa ń lò kí ni mo fẹ́ fàyọ kódà kéèyàn ní respiratory disorders tí ò lè mí dáadáa àwọn bàbá wa máa ń lo kínní ọmọ ayò yìí ṣé ń gbọ́ mi ìyá mi kódà mo ní asthma tó yẹ pé ikọ́ ọ̀túnlu àwọn bàbá wa máa ń lò pẹ̀lú ìgbà tí covid wá dé mo kàn fẹ́ fi eléyìí parẹ́ o pẹ̀lú billions táwọn náwọn eléyìí ní táwọn èèyàn yìí ń sáré tẹ̀lé wọn pẹ̀lú billions èwo nu wọn ló lè present eléyìí fún ọmọ ìjọ ẹ̀ pé ẹ lọ lò ó kí ẹ máa wá ṣọ́ọ̀ṣì kí àìsàn lọ àwọn ọmọlẹ́yìn Ọ̀rúnmìlà nìkan ló lè mọ àṣírí eléyìí ṣé ẹ mọ̀ ṣá so ibi tí fẹ́ fọ̀rọ̀ sí ní ojú pé ẹ̀tàn ló pọ̀ jù nínú tó ń pè religion scam ni ṣé ẹ gbọ́ mi scam ni tá a bá fẹ́ sọ òótọ́ fúnra wa téèyàn bá sin Ọlọ́run láti ọkàn ọkàn ẹni ibẹ̀ lọ́lọ́run gbé èmi ti wà pẹ̀lú èèyàn tó yẹ pé àfa mo dé sọ́dọ̀ ẹ̀ bóyá mi sọ story yẹn fún yín mo dé sọ́dọ̀ ẹ̀ àwa wà ná àwẹ̀ mo dẹ̀ wá Nàìjíríà gbà tí mo dé ó gbé wine jáde wine yẹn ó gbé jáde ó wà bitter colic àjọ ọmú ó ti yé yín ìgbà tó dúró orí àwẹ̀ ó ṣàwò pé kí ló ń lè ṣe o aṣáàjújọ ṣàlùwàlà afẹ́ kírun mùsùlùmí lèmi mo ka báìbù mo tún fi rí ìtàn mo wá rí pé náà kí n kú ṣe ẹ̀sìn Ọ̀rúnmìlà kí n fi máa sin Elédùmarè ó pè mí ó dẹ̀ fún mi lálàáfíà ju kí n máa dààmú lọ oníkàgún ló mọ tó fẹ́ o so àwájọ ṣeun tá à ń ṣe tán ìgbà tá a ṣe tán ló wá dòrú ìyàwó ẹ̀ wá fẹ́ ṣàlùwàlà omi ò kan bí ẹ̀yìn ẹsẹ̀ ló bẹ̀rẹ̀ sí kára pé kí ló dé Hafsat omi ò kan ó fẹ́ kí n rí ìbàjẹ́ wájú Ọlọ́run kíní kan ìyá mi so àwọn tó wà ń bẹ àwọn àfáàtò àwọn tó jọ wọn lọ ní bàbá yìí ó kàrámọ́ Ọlọ́run lọ́kàn mi mo dẹ̀ jókòó mọ́ ògbé gbogbo ẹni tó bá rẹ̀ ní àjọ ọmọ gógóró ní
lánàá ni no you understand no kí ni fẹ́ fàyọ ìlú no ọkàn lẹ́sìn kì í ṣe gẹ́gẹ́ tí ló pọ̀ jù táwọn èèyàn ṣe no. Ọlọ́run á ṣe dáadáa fún wa náà. Ẹ bá wa sọ kí ni báwo ló ṣe fẹ́ lò kí ló wà fún kí ló ń ṣiṣẹ́ fún ẹ má gbàgbé kí ló ń ṣiṣẹ́ fún. Ṣé rí ẹwọ́ mẹ́ ṣé ti ọmọ ayò. Yà tọmọ ayò tẹ̀ ń sọ yẹn yà tọmọ ayò. Ẹlẹ́yìí tẹ́rí ṣe rí bóyá ìwà ìtàn bá fọ tí n bá lè rí fọ́tí òṣèré program báyìí síìdì kan wà nú ẹ̀ tán bá kó tó bá pọ̀ síìdì inú ẹ̀ gangan ní oògùn tán máa lọ lẹ́búlẹ́bú tó máa di powder kódà téèyàn bá ní tó ń pè ní urinary tract infection kódà ìgbà míì máa ń wà àwọn tó máa ń ní body odor tó ara wọn máa ń dédé rùn àbí kẹ́nu máa rùn ó wà nù therapy tá à ń lò fún ẹni tó bá ní body odor àbí mouth odor tó máa lọ tí ò ní gbọmọ bọ àwọn ìyá lórí rúurú nǹkan kí ẹ wo technology táwọn bàbá yìí tó gbé lẹ̀ tó yẹ pé kí la fẹ́ sọ ìyá mi kí ni wà owó ẹyọ ṣe owó ẹyọ ẹ mọ owó ẹyọ dáadáa ẹ mọ eléyìí owó ẹyọ tí n bá sọ fún yín pé téèyàn bá ní thyroid. Doctor ẹ má bínú àwọn tèmi mo mọ àwọn tèmi wọ́n máa béèrè wípé wọ́n máa ní mi ò béèrè question ìdàdà lọ́wọ́ yín ẹ má ti jẹ́ ká lọ sí kejì rárá èyí tẹ́ sọ yẹn tàbí ẹ̀yin èèyàn mi tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣe yes èyí tẹ́ kọ́kọ́ sọ yẹn báwo ló ṣe máa lò ó tó bá pa ṣọ́ fẹ́ lọ ni tàbó fẹ́ jẹ́ bẹ́ẹ̀ tàbó fẹ́ lọ fi sínú ṣọ́ fẹ́ lọ freeze ẹ̀ ni tí wọ́n fẹ́ fi sábẹ́ pílò ni ẹ kọ́kọ́ ṣàlàyé yẹn ná kó yé wọn ná kó tó di wípé a máa bọ́ sí kejì ẹ má bínú ẹ ṣe. ṣe rí onírúurú ni àìsàn tó wà ẹ jẹ́ ká kọ́ mú yẹn ṣẹ́rẹ́ tó ní tó ń pè urinary tract bíi infection lòun tó bá pa tó bá yọ seed tó wà nù ohun tó wà bíi irú ẹni bẹ́ẹ̀ ó lè wá ohun tó ń pè ní egbògi tó ń pè ní akọ ọ̀gùn Yorùbá máa ń pè ní akọ ọ̀gùn ó lè lọ́mọ kódà kó máa fi lo omi tó lọ́wọ́rọ́. kí lẹ pè nǹkan yẹn. akọ ọ̀gùn. akọ ọ̀gùn kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Egbògi ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣé wé ni tàbí powder tàbí akọ ọ̀gùn. Àwọn kan wà tí bá ṣàlàyé kò ní egbògi ló ń jẹ́ bẹ́ẹ̀ egbò root. ó máa ti yí ọdún a bá ṣe program ẹ lọ padà wò ó tó máa béèrè ẹ lè ṣàlàyé. ṣé wọ́n rí pé ọ̀nà tí mo gbé gbà fún ibẹ̀ yẹn ṣe rí pé òun tún yàtọ̀ so therapy ti ẹni tó ní body odor òun lè gún pẹ̀lú ọsàn wẹ́wẹ́ kódà kó mu ṣíbí kan kó mú fún bíi ọ̀sẹ̀ méjì ó máa treat even gbogbo àwọn tooth gum tó ń decay tó ń jẹ́ kẹ́nu ẹ̀ máa rùn ó máa treat ẹ̀ internally ṣe rí pé tiẹ̀ ó tún yàtọ̀ ẹni tó ní menopausal symptom tó yẹ pé bí nǹkan oṣù ó ti dúró ó ń jẹ́ kó máa nílò àwọn symptoms oríṣiríṣi yálà ń ta sọ the last program yálà ó ti ń bẹ̀rẹ̀ sí náwọn hot flashes ó ti ń náwọn bíi sleepless night kò rórun sùn dáadáa mọ́ even ẹlòmíì gan tún wà náà tó pé àti bọ́kọ ẹ̀ ṣe gan ó di wàhálà kí dẹ̀ di wàhálà kò sí mood mọ́ ó ti ní low libido ṣe rí pé irú tẹ́ni yẹn yàtọ̀ irú ẹni bẹ́ẹ̀ ó lè kọ́kọ́ wá ohun tó ń pè ní tamarind àwìn èso àwìn kó máa la kó wá mú eléyìí sìn kó gun pẹ̀lú ewé áńgẹ́lì wọ́n máa ń pe ewé yẹn ní donko angelic sinensis ṣe rí pé ìyẹn mọ́ máa wọ́n fáǹsì wọ́n máa pè ìsún so ti yẹn ẹ wá rí gbogbo ohun tá à ń sọ̀rọ̀ lórí ọmọ ayò kí àníkéyàn lọ ṣe àníkéyàn bọ òrìṣà ọmọ ayò láṣìwá kẹ mọ tí Ọlọ́run fún Yorùbá ẹ mọ̀ bí ọ̀rọ̀ tó gbé ọmọ ayò wá ojú pé ọ̀rọ̀ pásọ ọ̀rọ̀ pé àjàkálẹ̀ àrùn tó máa ń ṣe wọ́n nílẹ̀ Yorùbá ń gbà yẹn
àwọn bàbá yóò ṣe àmọ́ chemist ọmọ pharmacy ẹ̀ẹ́dẹ̀ imagine pé báwo ló ṣe ń ṣe é lọ́jọ́ ìkálẹ̀ àrùn àwọn. Ẹ má bínú, mo ní question kan tí mo fẹ́ béèrè. Ibo náà ti báwo náà ṣe kí ni fruit tó ń fún wa ní ọmọ ayò inú fruit wo náà ti máa rí bó lọ́mọ ayò ti wá gangan. Ọ̀sẹ̀ rí ó ní igi kan tó ń pè ní bonduk BONDUC Latin ẹ̀ nìyẹn ó wà bí I think family ewé kan ní family I think Casaplino bondu yeah family kan wà nínú ewé ní Latino dájẹ́ mi fi Yorùbá kọ́ Latin wọ́n pè ní Casaplino bonduc ṣẹ́rí bonduc yẹ BONDUC ara ẹ̀ ni gbogbo ohun tẹ́rí tá ń lò tó ń pè ní òṣàlẹ́ ni ibì kan ló ti ń wà ìjẹ́ mọ̀ pé igbá tá ń gbé dání tẹ́lẹ̀ máa rí igbá lọ́wọ́ wa tó máa sọ di òòṣà ṣé bí ewé àti igi kan ló ń so igbá ṣé ẹ mọ̀ ni. Bọ̀ torí pé ó gbá àwọn ṣe kò ń ṣejú àwọn èèyàn náà ìgbà tó jẹ́ pé wọ́n máa bẹ́ lòmíì tó máa bọ́rí èèyàn nínú igbá tó gbé tó máa dẹ̀ ní ta ló ṣe fún wọn tó máa ní babaláwo ló ṣe fóun ọdún tó máa ní tó máa já nǹkan kan lé lórí gbogbo ẹ̀ là ń wò lórí ayélujára náà ẹgẹ́ tí ń sìn ìyẹn náà fàkóbá tó fi jẹ́ wípé ṣé èmi á lọ tọ́jú èèyàn kan sìn máa jókòó mi jẹ́jẹ́ á wá gbé igbá jáde tí mi ò bá lè gba ojú windows mi ò wá ní wo pé Ọlọ́run ò ibo ni fóònù wà láti wo ẹni tó máa rescue mi onítọ̀hún yẹn ló mọ nǹkan tó wà fún gbọ́ bí ìgbà tó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn tá à ń ṣe yìí náà ni. ẹ tó wà orí ẹ tó wà ìgbà orí lọ sínú gbà ṣé ìwòsàn ló bá lọ ni àbí ó lọ wàwàkúwà. No, tí gẹ̀ẹ́tì nǹkan tí mò ń sọ ẹ ní sùúrù ẹ jẹ́ kí n máa ṣàlàyé fún yín ṣé ẹ mọ̀ wípé ẹ̀sìn bóyá ìṣẹ̀ṣe ẹ̀sìn tó wà nínú ìṣẹ̀ṣe because ẹ̀sìn wa wà nínú ìṣẹ̀ṣe wa kó nǹkan tó pọ̀ sínú kò yé yín sìn now ẹ mọ̀ bó ṣe print ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú picture tán yà fún wa 50 years ago 100 years ago fáwọn bàbá kan torí wípé òyìnbó ló gbé wá nǹkan tó yìnbó dẹ̀ gbé wá wọ́n rí wípé ó dájú ti wá lọ gẹ́tì nǹkan tí mò ń sọ irú àwa yìí ń sí gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn ó strange lójú lára ní nǹkan kan torí wípé bó ṣe ti ya fíìmù ẹ̀ fún wa àti pé bó ti ṣe wà nínú àwọn ẹ̀sìn tó ń gbé wá wípé àwọn eléyìí o ẹlẹ́bọ ni wọn o Ọlọ́run ò fẹ́ wọn o tó bá ṣe kíní kan ó máa wọnú náà pẹ̀lú wọn ni ó máa ṣe kíní kan ó jẹ́ ká sá ó jẹ́ ká rí gẹ́gẹ́ bíi wípé nǹkan tí ìran wa ní nǹkan tí ò tiẹ̀ dára rárá ni bẹ́ẹ̀ náà ló ti jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹgbá tá à ń sọ yìí náà nìyẹn nǹkan tó ti fi àwọn nǹkan di pé bóyá wọ́n rí orí èèyàn níbì kan inú igbá ló wà bóyá wọ́n ń gba ẹ̀jẹ̀ níbì kan inú igbá yẹn ló wà etiquette nǹkan tí mò ń sọ picture tó wà tó fi fún picture tó fún wa nípa ẹ̀sìn tiwa gangan tẹ́lẹ̀ nípa ìṣẹ̀ṣe wa nípa everything ìran wa òun náà ló dàbí wípé ó wà pẹ̀lú ọ̀rọ̀ igbá tẹ̀ ń sọ yìí ṣó ti yé yín bọ̀ nísìnyí lẹ máa ṣàlàyé gbà ẹlòmíì gan mọ ṣọ́ọ̀ṣì ibi tí igbá ti wá bóyá ó rò pé bóyá ó jábọ́ látọ̀run ni tàbí babaláwo kan ló kàn pọ̀ igbá tàbí àwọn eléwé ọmọ bóyá àwọn náà mọ fọ́ọ̀mù tán ṣàfi ń ṣe gbá wípé ẹni tó bá ṣàtìrí gbá lọ́wọ́ ẹ̀ ṣáà máa sá lọ ni bọ̀ nírú àwọn irú prógráàmù yìí sìn òun lẹ́yìn máa ṣàlàyé pé igbá ó wúlò fún nǹkan báyìí o ibi báyìí ṣọ́ọ̀ṣì báyìí ni igbá ló ti máa ń jáde o. kódà ewé tó ń so igbá òyìnbó fúnra wọn mọ̀ pé ewé tó ń so igbá ó wà nù ta fi ń tírìtì ìtọ̀ ṣúgà igbá fún rẹ̀ ewé tó ń so igi tó ń so ewé ibẹ̀ ṣe tó wá rí igbá tó bá yọ epo tó tún wà lára ẹ̀ tó bá bo ó tún wúlò medicinally gbogbo tó wà lára ẹ̀ ìwòsàn ni. ṣé ń gbọ́ gbogbo igi tó ń so gbogbo tó wà lára igi yẹn ìwòsàn ni. gbogbo tó wà lára igi yẹn ìwòsàn ni. ṣé ti ka àwọn nǹkan tí ẹ ń ṣàlàyé source ibi tí kíní kí la porúkọ ẹ̀ ń sìn kíní tán fi máa ń tayò yẹn ọmọ ayò yà wípé bó ṣe
mo béèrè wípé ẹ sọ family tó ti wá mo mọ̀ wípé family ni àwọn ewé tàbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn pọ́n ní family gẹ́gẹ́ bí wọ́n ṣe pé bóyá kílẹ̀ wíṣà. Gbogbo ewé ló ní ẹbí tiwọn. Yà ipò onífòyà nǹkan tí mo wá ń sọ sí ni pé nínú ewé ló ti wá lọ́rọ̀ kan tàbí ṣe bí nǹkan tẹ fẹ́ sọ nìyẹn ó dàbí bírú kíní tẹ sọ tẹ ní kéèyàn tán lè là ṣe mọ̀ pé tán bá pa téèyàn tí bíi pink tó wà nínú ẹ̀ kí lẹ porúkọ ẹ̀ ń sìn náà. Seed. Bonduk not seed. Bonduk. Èwo nìyẹn? Ó lórúkọ Yorùbá kan tá a máa ń pè black báyìí ní dúdú báyìí tán máa ń fẹ́ tán máa ń pa báyìí tán máa wá bá nǹkan white pink nínú ẹ̀. Kíní nìyẹn tamarind àwín. Àwín yes. Àwín. Yes. Àwín ó dàbí àwín ẹ mọ̀ pé ó dàbí àwín sìn náà òun náà ní source ti tiẹ̀ tó ti wá that means irú ọmọ ayò yìí náà òun náà ní source tiẹ̀ náà tó fi wá bọ̀ ara ewé ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé igbá náà òun náà ń so láti orí igi kan ni tó máa fi jẹ́ wípé ó ń fọ̀mù igbá tàbí okay now. Tó dẹ̀ jẹ́ ìwòsàn gidi. Now àwọn ìwúlò ẹ̀ ń sìn la ní kí mi rò pé bóyá a máa lè ṣe ti tẹ́ bá máa ràǹdẹ̀ ọ̀bọ̀ mo mọ̀ pé àwọn tèmi máa pe nọ́mbà pe nọ́mbà yín ẹni tó bá fẹ́ more information ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí yá ẹni tó bá fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. Ìyá mi ṣẹmọ tí Yorùbá ní tó fi jẹ́ àṣírí Yorùbá ní ohun tó ń pè ní àbámọ̀dé ògùn ẹ jẹ́ n sọ fún yín lé ní ṣe rí torí pé a tètè tú àwọn tó pọ̀. Àwọn tó fẹ́ jàǹfààní ẹ̀ ní kẹ́ sọ fún. mo ń wá àkọ́kọ́ lẹ́ẹ̀kan mo fẹ́ fi wọ̀nyí tẹ́lẹ̀ mo kó sí ibì kan lórí tébù bíbá yìí ni mo kó sí mò ń wà mo ń sọ lẹ́ẹ̀kan ẹ̀ mo ń fi kinní kan wọ̀nyí lẹ́ẹ̀kan ṣe bẹ́ẹ̀ mọ eléyìí owó ẹyọ. Àwọn obìnrin máa ń so mọ́run a máa ń lò ní kinní náà a máa ń lò sọ́run náà yà. Owó ẹyọ àbí ok yàtọ̀ sí pé wọ́n fi ń wo pa àbí wọ́n fi ń ṣe nǹkan míì mọ̀ pé ó wà medicinally gift ó ní medicinal value. No mi ò mọ̀. Mò ń sọ̀rọ̀ kan lọ lẹ́ẹ̀kan yẹn tó yẹ pé kódà tíyàn bá ní thyroid láyé ìgbà yẹn táwọn bàbá wa fẹ́ fi àṣírí àbámọ̀dá wọ̀nyàn kódà ìfàlélẹ̀ fáwọn viewer yìí àwọn bàbá wa máa kó kinní yìí tó bá jóbìnrin wọ́n lè kó 7 wọ́n á wá fresh one tó jẹ́ pé original gidi wọ́n á wá kó sínú ọsàn wẹ́wẹ́ wọ́n á jẹ́ ó rẹ dáadáa. Ìyá mi ohun tó ń pè ní àbámọ̀dé ògùn nìyẹn tí ó ṣe rí àwọn àbá yẹn ohun tó ń lò láyé ìgbà yẹn nǹkan àṣírí ni bẹ́ẹ̀ lọ́ọ̀tàwá kan wà ní ojú pé bẹ́ẹ̀ ìjáde. Kí ló wá ń jẹ́ àbámọ̀dá gangan kí ló ń pè lábàmọ̀dá. Kí ló ń pè lábàmọ̀dá ohun tó yẹ pé bíi àbámọ̀dá dàbí nǹkan bí àwọn tó gbọ́ Yorùbá dáadáa ló lè tún ṣe àlàyé ó dàbí kan tó yẹ pé to me ó wà explainable ó dàbí kan tó yẹ pé bíi kéèyàn kan kò dàbí dandan idán kò dàbí magic kò dàbí kinní ó kò dàbí kan tó yẹ pé for instance ewé kan wà táwọn bàbá yẹn wọ́n lè mú dání wọ́n á ní ewé àkéréjùpọ̀n wọ́n á dẹ̀ fi ṣe nǹkan kan wọ́n á pa pọ̀ wọ́n á dẹ̀ sọ̀rọ̀ sínú ẹ̀ wọ́n á ní ọjọ́ tá àkéréjùpọ̀n bá ṣe kinní kan yóò kan wọ́n á dẹ̀ fi ṣe á dẹ̀ jẹ ìyá mi jẹ́ mọ̀ pé ewé kan wà táwọn Yorùbá ń pèlè ewé ọgbọ́ ẹ jẹ́ gọ̀sà ayéfẹ́lẹ́ fáwọn fáyín ẹbí wà yín lélẹ̀ ewé ọgbọ́ yìí ẹ má jẹ́ ntàn yín mo ti ṣèdánilẹ́kọ̀ọ́ lé lórí dáadáa ibi tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ní next topic ní next program ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé kí nìdí táwọn bàbá yẹn ṣe máa ń sọ òwe pé èyí tá a bá wí fún ọgbọ́ kí ló máa ń sọ lọ́gbọ́ ń gbọ́. ok ẹ wo Dr. Kenny a ní àkókò mọ́. ẹ mọ̀ pé wé ló ń jẹ́ bẹ́ẹ̀. a máa mú wá ẹ ti sọ èyí náà ti sọ wípé a máa lò lọ́jọ́ mi a máa mú topic yẹn wá but méjì tẹ́ sọ yìí máa fẹ́ kẹ́ ẹ summarize ẹ̀ méjèèjì tẹ́ sọ yìí mi ò ní fẹ́ ká má fún àwọn èèyàn ní take away àwọn èyí tẹ́ sọ yìí báwo náà ṣe fẹ́ lò tán bá rẹ́ sínú ọsàn wẹ́wẹ́
fọ́jọ́ mélòó fọ́jọ́ mẹ́ta irú àwọn nǹkan wo náà tún lè lò fún ṣé fún ẹni tó bá ní thyroid nìkan ni tàbí ó tún ń ṣiṣẹ́ fún nǹkan míì ẹ jẹ́ ká sáré summarize àwọn nǹkan méjì tá a sọ yẹn so that bákan méjì ni oògùn ṣe rí ohun téèyàn fẹ́ lo nǹkan fún ó ní láti ṣe pẹ̀lú oògùn tó fẹ́ lò tó bá ní kéèyàn mú owó ẹyọ sì kó rẹ́ sínú ọsàn wẹ́wẹ́ tó ní fún thyroid ló ń ṣe fún ó yàtọ̀ sí ẹni tó ní kó lọ kó di powder lẹ́búlẹ́bú kó wá fi bóyá yálà ìmí ojú àbí nǹkan míì ló fẹ́ ṣiṣẹ́ fún ohun tó bá ń ṣe èèyàn ló máa ń lo nǹkan fún mo dárúkọ kíní ọpọ́n ọmọ ayò lẹ́ẹ̀kan mo ló ń ṣe fún urinary tract infection tó bá yọ kóró inú ẹ̀ tán lọ kódà bó ṣe wà yìí tán bá lọ ó ní tá à ń pè ní fòfó òkun octopus skin báyìí kíní yẹn dàbí funfun báyìí ẹ̀yìn octopus náà ti máa ń yọ kódà tó bá mu mo dárúkọ akọ ọ̀gùn tó bá mu even pẹ̀lú wẹ̀rẹ̀bí pàpàrà egbògi ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá lọ pọ̀ ó ti di iṣẹ́ infection nìyẹn ṣe bẹ́ẹ̀ mẹ́gbògi tó ẹgbọ́n tó egbò tó jẹ́ wẹ̀rẹ̀bí. ẹ bá bí mi léèrè kẹ tó sọ ni mo ti rẹ́rìn ẹ máa sọ làwọn tó bá mọ̀ máa ibo ni ti fẹ́ mú. ẹwọ ẹka ṣe ìjọ kan wà àwa sí máa wá time àwa program àwa dìdí ṣe pé eléyìí o live calling program ohun tó bá fẹ́ béèrè kó dẹ̀ gbà kó lọ ṣe ìyẹn kéèyàn má ṣì nǹkan lò ló lè pé wẹ̀rẹ̀ bí ń sè kéèyàn dọ́jà kó lọ máa wá wèrè bí ẹ̀rí bẹ́ẹ̀ àbí kó lọ máa wá ewé egbò ẹ̀rí bẹ́ẹ̀ tàpáàrà ó ní tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́jà a fi ń ṣe nǹkan ìwòsàn ni kódà téèyàn bá ní ìtọ̀ ṣúgà ó wà nù tá à ń lò fonítọ̀hún bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni kéèyàn mú ewé kó kàn ṣe nígbà téèyàn ṣe tíì òun relieve pain tó ń ṣe ẹ́ ni ọ̀tọ̀ wá ní káwọn bàbá wa ní ọ̀ka ewé ọ̀ka egbò jọ wọ́n á ní kó lọ mú ewédú ó fẹ́ ṣe ẹni tójú ń dùn ó lọ wá ewé óyọ́ ó lọ wá fòfó òkun ó mú áyù ó mú kinní ó wá lọ ẹrí bẹ́ẹ̀ kó wá bẹ̀rẹ̀ sí mú kó fomi ọsàn wẹ́wẹ́ kó fi sè é ṣẹ́rí bó yàtọ̀ ẹni tó ní typhoid ń sìn kọ́ ní kó mú omi ọsàn omi dùn omi kan ẹrí bẹ́ẹ̀ kọ́ mú kó mú èpo mọ́ngòrò èpo kinní kọ́ wá ní kó sè é ṣẹ́rí pé ìyẹn sì ń ṣe àgbo nìyẹn ká ṣe àgbo ó yàtọ̀ sí pé ká kàn ṣe normal little therapy tó máa relieve pain but lẹ́ni technology ti help jẹ́ pé gbogbo ohun tó ń pè ní egbògi o tún lè ṣe é sí natural powder kó dẹ̀ máa lò but ọjọ́ mi ayé máa wà tó yẹ pé kéèyàn máa béèrè àmọ́ nǹkan báyẹn lọ lò pẹ̀lú àṣẹ Ọlọ́run. wẹ́ lórí èyí tẹ́ sọ nípa ti ẹyọ owó yẹn náà ẹni ọ máa sòkè sínú ọsàn wẹ́wẹ́ àwọn nǹkan wo lẹ fẹ́ kó ṣiṣẹ́ fún tó bá sòkè fún how many days àwọn nǹkan wo lẹ fẹ́ kó ṣiṣẹ́ fún. ìyẹn iṣẹ́ yẹn òun ni mo pè ní ìyẹn dàbí oògùn àbámọ́dá fún bí ẹni tó ní gẹ̀gẹ̀ àbí ẹbẹ goat ní oògùn ẹyẹ lìyẹn ń ṣiṣẹ́ fún o. okay. Yeah, but ẹ sọ báwo náà ẹ fẹ́ lò ọjọ́ mélòó ni ṣọ́jọ́ kan ló máa sókè ṣáàárọ̀ ló fẹ́ lò ṣé spoon kan ló fẹ́ fi lò láàárọ̀ ni ẹ fún wa ní complete lálẹ́ yìí rẹ̀ Dr. Kenny ẹ fún wa ní iṣẹ́ tiẹ̀ ní láti ṣe pẹ̀lú bó ṣe ti yọ fónítọ̀hún tó bá jẹ́ tẹni tó yẹ pé bí á díẹ̀ ló yọ títí tó fi máa rí ìwòsàn ló máa dá dúró àyàfi tó bá jẹ́ ẹni tó yẹ pé bí yálà ẹni tó ní ọgbẹ́ ẹnu bíi ọ́sà torí pé ó ń dà wọ́n láàmú ló máa gbìyànjú kó máa jẹun kó tó lò tó bá dẹ̀ jẹ́ tó ní ọgbẹ́ ẹnu kó tó lò kó gbìyànjú kó lọ wá ewé kan à ń pè ní Cromonella odorata ewé akíntọ́lá ń sìn ó lè lọ kó fi ohun tó ń pè ní ẹfun ilẹ̀ díẹ̀ kó fi sínú ẹ̀ kó lò kó tó lo kinní ìyẹn tún ṣiṣẹ́ fún ọ́sà tó ń ṣe òun. Okay.
ẹ ṣé gan ni Dr. Kenny. Èyí tí ẹ pè ní ẹlẹ́yọ owó dé wọ́n ní kéèyàn kàn sókè sínú omi ọsàn wẹ́wẹ́. Bóyá méje lóbìnrin mẹ́sàn-án nínú ọkùnrin. mẹ́sàn-án lọ́kùnrin kéèyàn wá tó bá ti sókè wá ń lò tó bá ti bóyá ọ̀sẹ̀ kan ló fi mu ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ tó bá ti tán wàá tún máa tún ṣe títí tó máa fi rí àlàáfíà lórí ohun tó ń ṣe ẹ́. lórí ẹni thyroid nìkan ló wà fún o lórí n tó ń ṣe tàbí ìyẹn nìkan lẹ ló wà fún ni tàbí tó máa fi rí pé òkè. thyroid ló wà. ok thyroid ló wà fún ok a dúpẹ́ lọ́dọ̀ yín Dr. Kenny wípé ẹ fún wa ní takeaway ti thyroid ní alẹ́ yìí lọ́sàn-án bá dẹ̀jọ́ sọ nígbà tí ó bá ẹ̀yin tí a wò ó pọ̀ ńlẹ̀ bí yanrìn ṣé bóyá máa sọ nìyẹn but àkókò ni ò sí ẹ dẹ̀ mọ̀ pé program mi àti Dr. Kenny kò ń pẹ́ tó ìgàn bọ̀ torí àwọn nǹkan tá a mú wọ inú ẹ̀ níbẹ̀rẹ̀ normally a máa ń lọ direct to the point la máa ń ṣe straight to the point la máa ń ṣe bọ̀ torí pé ta lọ́lọ́run jẹ́ àbúrò wọn tó súnmọ́ wọn mo dẹ̀ tún bá fídíò yẹn nǹkan tó dàgbà mo yẹ ìgbà táwọn ti lọ sí Ìlọrin láti lè lọ ṣe ẹ má jẹ́ ká fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣá bọ́ Ọlọ́run á fún wa ṣe Ọlọ́run á tún gbogbo wa ṣe ni mo fẹ́ Ọlọ́run á tún gbogbo wa ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run àkọọ́lẹ̀ aburú Ọlọ́run á bá wa yí padà sí ti dáadáa ọlárẹ̀wájú la máa jẹ́ ànítọ́lárẹ̀yìn láéláé nǹkan tí wọ́n wá sọ fún yín Dr. Kenny adúpẹ́ ẹ ṣé gan ni a mọ̀ lóore o God bless you wípé àwọn nǹkan tẹ ní àwọn kan wọ́n wà nínú òkùnkùn ẹ̀yin níná ẹ̀dẹ̀ fún wọn níná yẹn mo mọ̀ pé bí ó wá jẹ́ èèyàn kan tàbí èèyàn méjì ó máa ní àǹfààní nínú nǹkan yìí náà tẹ̀dẹ̀ ní ká mú owó wá ẹ ṣé gan ni God bless you Ọlọ́run á máa pèsè fẹ́yìn náà àṣírí yín máa bò ibi tẹ́ fọkàn re sí ẹ̀rọ rẹ̀ gbà ń bẹ̀ ní agbára ní ọwọ́ Ọlọ́run náà kó tó di wípé ẹ lọ ẹ bá wa sọ péjì yín lórí Facebook bóyá lórí YouTube or bóyá lórí TikTok and phone number yín ànọ́dà wípé ẹ ṣe kíní kan tó máa ń mu táwọn ọkùnrin máa ń mu yẹn ẹ lè dárúkọ ẹ náà tó bá jẹ́ ibi táwọn èèyàn tán bá ti lè ríra náà ẹ jẹ́ kí n fún yín láàyè kẹ́lẹ̀ ẹ bá wa ṣe ní pápápá torí mi fẹ́ kí program ó dà pé ó ti máa gùn ju bá ṣe expect lọ báyìí náà ẹ bá wa ṣe ní pápápá Dr. Kenny ẹ ṣe. ó dà ẹ lè subscribe sórí page mi lórí YouTube Dr. Oduwole new page ni ẹ dẹ̀ tún lè lórí TikTok ẹ lè follow mo máa ń fi àwọn gbogbo ohun tí mo ń sọ yìí gbogbo ẹ̀ ni mo ti filẹ̀ lórí TikTok ó wà ń bẹ ẹ lọ wò Dr. Oduwole ẹ click ẹ lórí TikTok even lórí Facebook Dr. Oduwole ẹ wò àbí lórí Instagram ẹ lè wò then phone number mi +234 70 866 55316 +234 70 866 55316 so ẹ lè kàn sí mi pẹ̀lú nọ́mbà yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run àlàáfíà tó ara then ìyá mi thank you so much then oògùn tó ń sọ Kenny's business ló wà so ẹ ṣé gan ni Dr. mi ò gbọ́ yín o mi ò gbọ́ nǹkan tẹ́ wí kí lẹ sọ. mo ní ti tògùn tẹ́lẹ̀ ń sọ even àwọn èèyàn tó ti taste ní Dubai ní ti ní bọ́ yẹn manpower ló wà fún ó dàbí bitters ni fún bí alẹ́ bọ̀ pẹ̀lú àtìlẹ́ àwọn èèyàn jẹ́rìí agbára sí i. ok èyí tó jẹ́ yín lẹ ṣe yẹn kí lorúkọ ẹ̀ ibo lẹ sọ wípé wọ́n ti ok tó bá kàn sí yín lọ ṣá ẹ ti pe nọ́mbà yẹn tó bá kàn sí yín àìsàn. ìjọ Thursday ni birthday mi on the 21 mo máa fi díẹ̀ ṣe gift bẹ́ẹ̀ wọ́n wọlé. ok nga yẹn gbọ́. 21 Thursday ẹ má gbàgbé. ẹ ti gbọ́ wọ́n náà máa fi díẹ̀ ṣe gift bẹ́ẹ̀ ó dà pé sọ́kùnrin nìkan ló wà fún ọkùnrin. ìyá mi obìnrin ò gbọ́dọ̀ mú obìnrin ò gbọ́dọ̀ mú torí àwọn nǹkan tá a fi ṣe bí ewé ọ̀ṣẹ́pòtù
antibiotic, then àwọn ewé òdòdó asúnwọ̀n òyìnbó, ìyẹn cassia láta ringworm plant, then with other things type. So bí a lè booster ní fọkùnrin, bẹ́ẹ̀ obìnrin wà tó yẹ pé tóbìnrin irú àwọn tó máa ń ní tó ń pè ní vaginal dryness tó yẹ pé ojú ara máa ń tètè ó máa ń tètè. a máa sọ yẹn lọ́jọ́ iwájú náà a máa mú ètò wa ní lọ́jọ́ títí òní. Dr. Kenny, ẹ ti kí gbogbo àwọn aráalé, ẹ jẹ́ kí n gbé yín wá sílẹ̀ náà, ẹ jẹ́ n gbé yín wá sílẹ̀ kí n kí àwọn aráalé. Náà mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì wípé àkúbójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, ẹ̀gbọ́n àti àbúrò. Ètò mú wá fún yín lọ́jọ́ títí òní ní yàjó tó bá tẹ̀ jẹ́ pé ó pẹ́ wá díẹ̀ bọ̀ tẹ̀yìn tẹ́ bá gbádùn ẹ̀ lórí bí mo ṣe gbé Dr. Kenny tí mò ń gbé wọ rìnrìn àjò tàbí bá lọ ṣe ń pè ẹ bá wa fi comment sílẹ̀, ẹ má gbàgbé láti like ẹ dẹ̀ má gbàgbé láti share ètò yìí náà kó má jẹ́ àwa nìkan. Bóyá ẹ bá tún rí àwọn nǹkan míì náà tẹ́ bá fẹ́ jẹ́ ká pé Dr. Kenny wá kán wá bá wa sọ, ẹ fi sí comment section. Nọ́mbà Dr. Kenny náà ló wà ní náà ti pè fún wa yẹn. Tẹ́ bá dẹ̀ tún fi any message sílẹ̀ fún Dr. Kenny, I'm pretty sure wípé wọ́n ti very good gan nínú àwọn náà máa ń ka comment àwọn tó máa ka comment tẹ́ bá fi any comment sílẹ̀ ńbẹ̀ tó bá nídìí pé kán get back sí yín, wọ́n máa get back sí yín ní agbára lọ́wọ́ Ọlọ́run. Tó bá dẹ̀ jẹ́ ẹ̀yin náà ẹ fẹ́ get in touch pẹ̀lú wọn, ẹ̀yin náà lè get in touch pẹ̀lú wọn náà. Ọlọ́run á gbàdúrà wa, Ọlọ́run á fún wa ṣe. Àìsàn ò ní fi ara wa ṣe gbùgbé ní agbára lọ́wọ́ Ọlọ́run. Èmi àti ẹ̀yin àtọmọ àtọkọ àti aya a ní lọ ìrìn àjò àlọ́ọ̀dé líle báyìí lára ọ̀tá le ṣé mo gbà tó bá jẹ́ bí òwe ni ẹ foríjì mi. Líle lára wa máa di lágbára lọ́wọ́ Ọlọ́run àdìṣubú dànù. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣé gan ni, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Ẹ má gbàgbé láti share ètò yìí, ẹ dẹ̀ má gbàgbé láti like ètò tó di pẹ́ lọ. Now, ẹ ṣé gan ni, God bless you. Bye for now. Bye. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.